wọ́n bẹ̀ gbogbo àwa tí à ń wò mí báyìí ẹ dákun ẹ bá ń share program yìí mo fẹ́ fi correct àwọn kankan àti láti pe àkíyèsí wa tí à ń jẹ́ ọlọ́mọ kí ó dé سواء قبالة شيخنا الأدبي أبي قبال ببوا ومشايخنا في أرجاء بلدتنا الحبيبة أما لوين so mo fẹ́ ká fi correct so many things so kọ́lọ́n dákun kó ló ní sábàbí oríire wa fi dunya wal akhirah àti àwọn ọ̀rọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń pa lẹ́yìn torí àmọ́ bẹ̀yìn mo rọ̀ wá àtọkùnrin wa àtobìnrin wa ẹ dákun ẹ bá ń share program yìí mi fẹ́ kó yóò pẹ́ barista onígbogbo yóò pẹ́ ẹni tí ó bá ní data kọ́ lọ ra data ó kéré jù yóò tó 1 hour so àwọn èèyàn lè wá máa gé létà létà kí n ṣe ní fídíò kékeré but ọ̀rọ̀ history ni to set the record straight so ó ní kí gbogbo ẹ̀ kó wà papọ̀ so now lákọ̀ọ́kọ́ mo tọrọ ìkẹ́ àti ìgẹ̀ tó pọ̀ fún sí Ọlọ́run àti gbogbo àwọn sàhábà rẹ̀ lẹ́lẹ́kejì gbogbo àwọn àfáà wa látọ̀rí àfáà àgbà Sheikh Alimi Sheikh ọlọ́nkọ̀ọ́bà kẹwọn tí gbogbo ń tọ́jà látara wọn tí wọ́n ti bọ́ síwájú Ọlọ́run wọ́n ń bọ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn títí lo jáàfà nílọrin tí Ìlọrin tutù mí ní tí Ìlọrin ṣe fi ibẹ̀ lọ́hùn ìwà àwọn àfáà tẹ Ọlọ́run lọ́rùn ó tẹ àwọn èèyàn náà lọ́rùn ó sọ Ìlọrin ló kọ gidi kọ̀ọ̀kọ́bùlà hadha ó sọ ẹ̀sìn Islam ló kọ gidi gbogbo àwọn àfáà wọn ni lórí àfáà àgbà Tajul Adabi bàbá alájà àgbà Sheikh Adam tí gbogbo àwọn àfáà wa àgbàlagbà bàbá alágbàjì tí wọ́n kárí gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ bàbá ní máàjì ni bàbá ní Ìwó ni bàbá olùkọ́ àgbà bàbá ní Ẹdẹ àwọn ìsábà rántí bàbá àwọn àgbàlagbà àfáàsì làwọn náà tí wọ́n ṣiṣẹ́ tó ń lámìlaka bàbá Wẹ́lẹ́njẹ́ Ìsàkí wọn kò bẹ́ẹ̀ lọ gbogbo àwọn bàbá wọ̀nyí tí wọ́n ló gbárí tí wọ́n ṣiṣẹ́ rí bá kẹ́ gbogbo wọn lápapọ̀ gbogbo àwọn tó wá dúró lẹ́ni náà tí wọ́n wà ládàrbí ulaika al-afadil Allah anashal an yamudda fi umurihim Ọlọ́run kó bá ṣàlékún dáadáa fún gbogbo wọn tí wọ́n dúró lórí agbọ́nrin ìtànà tí wọ́n dúró dédé lórí òdodo náà ìfẹ́ kọjọ́ yóò pọ̀ púpọ̀ alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì òun ni mo fẹ́ pe gbogbo àkíyèsí àwa tí àjọmọ̀ kí ó nílọrin àtàwọn bàbá wa tí wọ́n kù láàfà lẹ́ni tí wọ́n lè ní lọ́wọ́ ẹ̀rí pé mo kọ́ lọ́rin sí ó ti pẹ́ ń bọ́ síbi ọ̀rọ̀ àdàbí àti markaz látòrí bàbá wa àgbà bàbá wa mufti fún gbogbo olú Ìlọrin àti agbègbè rẹ̀ Sheikh al-Fadil al-Muhtaram al-Mu'azzam Sulaiman Farouk oníkìjìpá hafizahullah tó wá takọ́lé mo fi dárúkọ yẹn lẹ́yìn bẹ́ẹ̀ bàbá wa Ubandoma ti ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ Sheikh Abdul Qadir Salman Ọbaṣọlágbẹ̀rú hafizakumullah wa ra'akum wa afakumullah Ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún yín lẹ́yìn bẹ́ẹ̀ mo kí gbogbo àwọn àgbàlagbà yòókù náà tán jẹ́ àfáà nílọrin wọ́n fi gbogbo àwọn àbá tí mo dákọ̀ yìí mo fi kí bàbá wa Ìmámù àgbà tòní Sheikh wallahu ya'simuka minan nas la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billah fi kí gbogbo àwọn àbá tí wọ́n wà ní under imamship wọn ìmáàmù àwọn bàbá Ìmámù Male bàbá Ìmámù Gàmbàrí bàbá wa Ìmámù Ajanasi bàbá àrùbà àti gbogbo àwọn àgbàlagbà tí wọ́n jẹ́ rúkìnù rọ̀kìn nínú Ìlọrin wọn náà ni àtọ̀rọ̀ àdúrà fún àwọn bàbá wọ̀nyí látòrí bàbá Ìmámù àgbà tí ni àwọn ni mo fẹ́ pè ní àkíyèsí pé iṣẹ́ tí ẹ ṣe ọ̀pọ̀ gan Ọlọ́run sì fún yín ṣe yóò sì jẹ́ jàtẹ́wọ́gbà ìwé tí bá ti ń dà lóru ẹ kó lófin bóyá pàtàn ni pàápàá jùlọ lórí ìtàn àdàbíyà yìí àti ìtàn Màdàkásí lópin ìgbà tí a bá ti rí nǹkan kan tí ó fìdí rẹ̀ múlẹ̀ tí wọ́n jẹun ló ń tẹ̀lú 100 years to come bá ti máa jà ní. sọ ọba Ìmámù àgbà ẹ dákun ẹ sì gbèsè tí ó kúnná lórí ẹ tó bá jẹ pé kí bàbá ọba lọ ní ọsàn rẹ kí ìjọba fọwọ́ sí ẹ pe àwọn àfa kí wọ́n tún ìtàn gbóòní kí ní ìṣèlú gan àwọn àgbàlagbà tó kù kí wọ́n tó lọ tí nǹkan sojú kó kó àwọn ẹ̀rí wá kó làwọn nǹkan tí ń dájà kí làwọn tí ń dá wàhálà lẹ̀ gan àwọn nǹkan yìí ni kí wọ́n á pe àwọn scholars ta ní nínú ìlú kí wọ́n tún kọ pẹ̀lú stamp ọba lọ ni ẹni tó bá ti wá kọjá ibẹ̀ wọn ni kó máa lẹ̀ wọn. wípé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àtàjọ́ máa lọ ní ìsìn ẹ wo gbogbo àwọn àfa pàápàá jùlọ tá a jẹ́ lọrin kí ni contribution wa sí gbogbo tí ń ṣẹlẹ̀ tẹ́sán Islam ń dàrú gbogbo àwọn ẹlẹ́bọ̀ ń bẹ̀rù tí wọ́n ń dẹ̀sìn rú tí wọ́n ń kó àwọn èèyàn àwọn ọmọ olóńgbẹ́ náà tí wọ́n ń kó tí wọ́n ń confuse ẹnì kẹ́kọ̀ọ́ àwọn àfa àwọn òṣèwà sí kankan lórí ẹ̀ tí Adamu ni alájàgbá ni o tí kálukú wọn pariwo nìyẹn tí wọ́n rán wa ni sẹ́yìn gan ni ń ta torí ẹ̀ lọ kí tí ń tẹ́sìn gbé dání nìyẹn. so ẹ̀yin bàbá wa ẹ dákun torí pé èmi níwọ̀n bá mo ṣe lágbára mọ́ mo máa ń try àti settle àwọn nǹkan bóyá lórí screen bí àbí lẹ́yìn láti pe àwọn ọmọ ìyá tí wọ́n jẹ́ Markazi yóò ìjà sí báyìí wọ́n tó ń ti bẹ́ẹ̀ tá a bá ní afẹ́ máa tún lé mọ́ abáfẹ́ máa bomi sí igi táwọn àgbàlagbà ti lọ àwọn àkótún dìde wọ́n mọ̀ tú táwa náà sì níbi tá a wà dákẹ́ so kí wọ́n lè gàyàrá hasa tarikh al-musajjal fi sijilli hasanati mashayikhina al-afadil abadan ní dákẹ́ tó ń tipa àfẹ́ sọ̀rọ̀ ṣe Abdullahi al-Qudusi oníwọ́n lọ́kọ́ ó ní bó ni mata yablugul bunyanu yawman tamamahu mo sì ní ọ̀pẹ̀ díẹ̀
mata yablugul bunyanu yawman tamamahu isa kunta tabuni wa ghayruka ya hadimu. Ìgbà wo la tó correct, ìgbà wo ni lọ́nà tó dú, ìgbà wo la tó gbọ́ wá sí tàn ti fáwọn èèyàn, ìgbà wo la tó mọ̀ pé tí wọ́n gbélé wa lọ́wọ́ gẹ́gẹ́ ní ká fáwọn èèyàn mọ̀nà, ìgbà wo la tó settle differences wa yìí tó jẹ́ pé táwọn kan bá dìde tí láwọn oníṣẹ́ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ lọ́pàá àwọn afrod, àwọn ashkhas, àwọn jamahat, àwọn ayihat, wọ́n dìde fa wọ́n tó dìde wá láti inú mi ẹjẹ́ wa yanjú tí wọ́n ń jà sí kí ni tá ń jà sí gẹ̀ẹ́nì kò lè sọ. Gbogbo àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ tó clear and clear àwọn kó sì dé wọ́n fi máa yí padà. Arákùnrin kan ló dé ń jọ ní ìfẹ́ títí ẹ̀ bọ̀rọ̀ ni bóyá oní iyọ̀ àbí olóyin àbí kíníkan ni wọ́n pè ó sọ̀rọ̀ kan bí ẹ sì fẹ́ ká dákẹ́ sí ọ̀rọ̀ ni torí pé àfẹ́tù ló dàrú bóyá àgbàlagbà ẹ bá wọn wí bá sọ̀rọ̀ ní ta defend irọ́ tẹ pa máa fa wa ta ni ẹ mẹ́jà já ẹ̀sìn kan báwọn ọmọ kan bá jáde náà àwọn àdàbíyà tí wọ́n sọ̀rọ̀ tí ò da á jáde ní ó jáde ó yá ẹ dákun ẹ stop wù ẹ àwọn ọmọ náà wọ́n sì stop ẹ wọ́n ń gbà sí mi lẹ́nu nínú sí kéré mọ́ yìí àmì rí bẹ́ẹ̀ pàtì mi tòun ti bẹ́ẹ̀ àwọn aláwọ̀ nǹkan tí ó mọ̀ dùn wá ẹ bàbá tó wá sọ̀rọ̀ yìí nìsín ọ̀rọ̀ ohun tó wá sọ tí wọ́n ní nígbà tí ṣe kàdámọ̀ fẹ́ kọ́ alẹ́ rahmatullah ẹ jẹ́ ń gbé láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bí tí ń lọ kọ́ ń bọ̀ tẹ́ jẹ́ ń kan sọ̀rọ̀ bàbá yẹn ìfẹ́ pìlì rẹ ni bàbá tí ń sọ̀rọ̀ yẹn àgbàlagbà yẹn ọ̀rọ̀ ohun ní kí láǹfààní tó fẹ́ ṣe fún ṣe kàdámọ̀ ọ̀rọ̀ tẹ́ sọ pé nígbà tí ṣe kàdámọ̀ fẹ́ kú tí wọ́n wà ní London hospital wọ́n wá kọ lẹ́tà kan Alhaji Saro wọ́n wá sọ fún pé Alhaji Saro lẹ́tà yẹn gbọ́dọ̀ já kí wọ́n wà nù lẹ́tà náà àfa àgbà kan bẹ́ẹ̀ lọrin ẹ fẹ́ dákọ rẹ̀ tó bá wá bí òkú mi ẹ gbọ́dọ̀ jọ wọlé kò fẹ́ràn mi nígbà tí mo sẹ́mọ̀ pé abúlé ẹ fi ń ròyìn ṣe kàdámọ̀ ẹ̀yin náà nìyẹn abẹ́rẹ́ pàwọn èèyàn nílá káyìn ìyẹn gbọ́dọ̀ sọ lórí irú nǹkan báwọn ni nítorí pé tí ọ̀dàlẹ̀ fi ń tì sọ́dọ̀ álẹ́mù ìyẹn fẹ́ kú láyé ń dágbére fáyé ẹ wá ní ń kó yíkìdí lọ́run ń kó hasadi lọ́run ń kó dọ̀gínà lọ́run ń kó ẹ̀hínàtù lọ́run ó tún ní ìyẹn fẹ́ kú láyé gbogbo àwọn nǹkan kí nǹkan tí yóò lè dọ́dọ̀ ọlọ́run kó wùlá ẹ wá lò láàfáà yín àfáà wa bàbá wa ni wọ́n ń kó lálùkìyàmà wọ́n kọ lẹ́tà rẹ̀ kalẹ̀ ìyẹn kọjú síbi tí ọmọ tọrọ wọn jà sí wọn jọ kò sẹ́nìkan hátà wùsí ọlọ́run hátà nàbí sallallahu alaihi wasallam hátà àwọn sàhábà ẹ̀bọ̀tà ń tẹ́sí àwọn nǹkan bá wọn náà jẹ́ tí kìjọba tí ìwé àwọn onífẹ̀mí balẹ̀ ìyẹn wọn kú láyé irú orin ìwé lẹ́ ń kọ kí sí kàdám tó bá jẹ́ pé lóòótọ́ ni fún ara yín ìwé yẹn tó bá jẹ́ lóyìn àbáwọn èmi gbà pé irọ́ ni ṣùgbọ́n tó bá jẹ́ kó lóòótọ́ ni tó tọ́ lẹ́nu ọmọ kí ó kó jáde ẹnì kan ò ní kéré ọmọ mi làákà sí tó bá jẹ́ pé lóòótọ́ ni àmọ́ àgbà pé irọ́ ni ẹlẹ́ẹ̀kejì tó fi dá káwọn sọ̀rọ̀ lórí ẹni pé àfi káàfà àwọn jáde kọ́ dákọ̀ àfáà torí àfáà ti wà lájà àgbàlẹ̀ ẹ̀jẹ̀ wọn wọlé tó ṣe kàdámà kú èyí lẹ́mọ̀ ló wú ìtàn lẹ̀ òun yóò sì do owó wa ẹ̀ sì ní a mọ́ sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn àfáà wa lè mọ́ sọ àwọn ẹ̀gbọ́n wa lè mọ́ sọ àwọn aṣáájú wa lè mọ́ sọ ṣùgbọ́n kí wọ́n ní kí ajá wọlé kí kíní kan mọ́ gbò kí wọ́n wọlé kájọ́ mọ́ gbò gbogbo alájá kọ́lọ́gbà torí ànígbà kẹ bàtàn jẹ́ wọn àjẹ́ kàlájà àgbọ̀ wọlé wọn àjẹ́ mọ́rùkù ṣe kàdá ẹ sọ àfáà mi ẹnìkan wà lè jáde ẹ sọ́dọ̀ àlájà àgbà ni ẹ kọ̀dá kọ ẹ wá sọ àfáà mi nínú gbogbo àfáà tó jẹ́ àfáà lọ́nà tí wọ́n jọ wọlé alájàgbà àwọn ọmọ kí wọ́n mọ̀ pé wọ́n já wọlé àsọ̀rọ̀ lórí ẹ̀rí so irọ́ tẹ́ wá fi kún kí wọ́n ní àfáà àgbà wọn fẹ́ràn ṣe kàdá kí náà fi ń fẹ́ràn yàtàlá yàgò fi fẹ́ràn wọn fún wọn lọ́mọ kí wọ́n lọ kún wọn kí wọ́n jọ dálé kí wọ́n lé yín sọ ní ìmí kọ́ ní ìsìnkú ṣe kàdá gbogbo ẹ̀ orí ọ̀tọ̀ bá fẹ́ criticize mi ṣe kàdá ló criticize àwọn ọmọ yìí sọ pé bàbá lè láńlọ gbowó oṣù wọn sì sí oṣù ìwọ ẹ̀ pa ṣe kàdá lọ sọ inú wọn lẹ́tì bọ̀ àwọn ọmọ kékeré yìí wọ́n ń sọ pé oṣù mẹ́fà wọn ìwọ lẹ̀ pa ọdún mẹ́ta ó fẹ́ súnmọ́ ọdún mẹ́rin wọn lò mẹ́ ṣe kàdá lọ sọ ẹ fi ti ara yín gbọ́ ètò tẹ́ ìyá bùtúrú báyìí tẹ́ kàn dá wàhálà lẹ́sàn àgbàlagbà lẹ́nu lọ́rin ètò tẹ́ fún mi nísìnyí kí lẹ fẹ́ gbà mẹ́ ẹ lọ mọ́ká ẹ kọ̀ lẹ́ra wọn ṣe tẹ́ nítorí ẹ fẹ́ bá ayé àtàkì àmọ́ ìjẹ náà ṣe ń tọ́lọ́ wọn bí wàhálà kì àmọ́ lẹ́sìn ṣe ń tọ́lọ́ wọn bí wàhálà kì àmọ́ lẹ́lẹ́ gbogbo àwọn nǹkan wọn ni onísàlàyé ní sìtẹ́rì ṣé ká dá màtàlájà gbé wá ṣe ẹ̀gbọ́n sábúrú bàbá sọmọ ni gbogbo ẹni mo fi wí wọ́n bí Sheikh Adama ní 1917 wọ́n bí Sheikh Adama ní 1917 alayhi rahmatullah afáwa ni wọ́n alára sí níwájú magina ilé ìta ti ṣe kìí ṣe ní bábí mujamala aláwọ̀ jamilu ahadan fi haqqi sheikhi ẹni tẹ̀tọ́ àti kàlájà gbà èmi ṣe mujamala ó bá ṣe wúrí láti ṣe wí bàbá sọmọ látò nílò ẹmọ́jà gbọ́ ẹmọ àbúrò sẹ́gun rárá bàbá sọmọ ni àfihàn tó bá proof ní rọ́ǹgì nìkan lórí mọ̀ lẹ́gbọ̀n sábúrò wọ́n bí Sheikh Adama ní 1917 wọ́n bí alájà àgbà ní 1894 wọ́n bí alájà àgbà ní 1894 23 years wọ́n fi ṣàgbà wọn sẹ́gun sábúrò náà bàbá sọmọ èyí tó correct jù ní gbogbo tán tí bàbá fẹ́ tí wọ́n fi ọwọ́ ara wọn nílẹ̀ rẹ̀ 1894 ni wọ́n bí alájà àgbà wọ́n bí Sheikh Adama ní 1917 àwọn àti bàbá àpò kagi 1917 wọ́n jọ bí àwọn méjèèjì àkọ́bí alájà àgbà tó ṣẹ́kù wọn ni bàbá khalifa alákọ̀ọ́kọ́ àwọn àti Sheikh Adama ọdún mẹ́sàn-án péré níbẹ̀ láàrin wọn lè bí wọn
àkọ́bí khalifa alákọ̀ọ́kọ́ yìí àkọ́bí wọn àwọn àti mùdúrù mọ́lẹ́kàsì tó nílẹ̀gbẹ́ ẹ ti bàjẹ́ jù ní àwọn kékeré yẹn kí lè fẹ́ gbà mẹ́ àrífù ń pọ̀ gan ẹ̀yìn alájàgbà fi ẹrí wọn fi débi hárí débi pé ẹ mọ̀ pé ẹ ṣe sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ bẹ̀rù Ọlọ́run ẹ lọ fi ìdí ìtàn eléyìí múlẹ̀ náà fi 23 years ń bẹ láàrin alájàgbà sí kadà wọ́n yìí sẹ̀gbọ́n wọ́n yìí sàbílẹ̀ kakọ̀ wọ́n yìí sàbílẹ̀ kí wọ́n bá sọ́mọ́ ni ọmọ ọdún mélòó bàbá ànábì wà tó fi bí ànábì sallallahu alaihi wasallam 18 years ni ó fi bí ọ́n ṣe Ọlọ́run. Now àwọn déètì kan bẹ tí mo fẹ́ kẹ́ mú kalẹ̀ wọ́n bí khalifa alákọ̀ọ́kọ́ fún Alhaji àgbà Sheikh Sofiyullah tí mo fi wọ́ta pẹ́lẹ́ dákọ̀ wọn ní 1926 wọ́n bí bàbá Léèlá ní 1946 bí ọdún méje péré ní mẹ́lá àwọn Sheikh Adam wọ́n bí Alhaji àgbà ní 1894. Now eléyìí ni mo kàn sọ́lẹ̀ torí ìbàjẹ́ àwọn ẹ ti rí àwọn bàbá ẹ ti rí wọn fún jù kí wọ́n kan àdàbíyà tẹ́ ń drag àwọn àdàbíyà wọn nílé but Ọlọ́run fẹ́ lò láti fi sẹ́ẹ̀tì ìtàtírìtì ni bàbá ọba ń dúmà Afaullah tí wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí àwọn Professor Hamza tí wọ́n sọ ọba ń dúmà wọn dájú ni dáwùlà mustaqilla muassasa mustaqilla òun ni wọn Markazi àti àwọn méjèèjì wọn dájú ni àwọn ni ọ̀rọ̀ wà láàrin wọn kí n tàdàbí àtẹ́ni drag wọnú ẹ̀ tẹ́yìn àwọn lọ sọ pé oṣù mẹ́fà ló wà láàrin wọn sóṣù mẹ́fà wá ní àti tí bàbá Léèlá ń gbowó oṣù mo rí dùkúrò Abubakar ilé o akramakumullah afawa wa ayyadakumullahu bi nasri Ọlọ́run jẹ́ àyìn pẹ́sà máa gbé ní sí máa mọ́ pílé ọ̀rọ̀ Sheikh Adam wọ́n fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ fi tí ara yín máa gbogbo ẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan torí pé bàbá tí wọ́n ń pè ní Suleiman Raji tí wọ́n wà náà fọ́sẹ̀ ti Markaz bí àwọn àbá tí wọ́n dàgbà yẹn àwọn lẹ́yìn kí wọ́n jáde kí wọ́n sọ gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá ń bẹ́ẹ̀ káyọ̀ fi lè nísìnyí mọ́jà bẹ̀rù yẹn jọlọ́n lọ mọ́jà bẹ̀rù àfáà jọlọ́n lọ ẹjá bẹ̀rù àtibọ̀tán ẹjá bẹ̀rù bí jọta pàdé wájú Ọlọ́run takò yawman turja'una fihi ila Allah ẹjá bẹ̀rù jọna gbogbo àwọn àgbàlagbà tó bá kù ẹ pè wọ́n kí wọ́n gbogbo wàhálà yìí ti pọ̀jù every time every day ṣé mùsùlùmí nìkan ṣé àwa lọ́rùn yìí nìkan. màá bẹ̀rẹ̀ sí ní ẹ tẹ́ ti gbọ́ dáadáa láti bẹ̀rẹ̀ kí gbogbo ẹ̀ ṣe Sheikh Adam fún àwọn ni wọ́n fẹ́ nára wọn sọ ṣùgbọ́n tó bá fẹ́ takò wọn àwọn khalifa wa kí n tó parí àwọn khalifa wa khalifa alákọ̀ọ́kọ́ wọ́n ti parí kéwú lọ́dọ̀ bàbá wọn wọ́n ti parí ìwé lọ́dọ̀ bàbá wọn wọ́n ti ń ṣiṣẹ́ ìjọba fún odidi ọdún méje wọ́n ti parí kéwú wọ́n ti parí ìwé àwọn khalifa alákọ̀ọ́kọ́ khalifa tó Sofiyullah ni mo wí wọ́n ti parí kéwú lọ́dọ̀ bàbá wọn wọ́n ti parí ìwé lọ́dọ̀ bàbá wọn ẹwà ẹsẹ̀ lé ní wọ́n ti wá bẹ̀rẹ̀ ẹsẹ̀ tí wọ́n ti ń ṣe iṣẹ́ ìjọba tí wọ́n kọ́ ọmọ níwèé kọ́ ọmọ ní kéwú ní Ansaru Dini ní Ìjẹ̀bú Ayépé ní 1946 wọ́n dá Markaz sílẹ̀ ní 1952 kí ló dé tán fi padà lọ Markaz Ọlọ́run jáde bẹ́ẹ̀ ẹ lọ dé nínú náà mọ́lẹ̀ ẹ já bẹ̀rẹ̀ báyìí ta ni bàbá Léèlá tẹ̀ ń rí fi who is bàbá Léèlá Sheikh Adam ni ó ṣàlàyé fún wa bismillah. tí wọ́n ń ṣàlàyé ń bí mo ti kọ́ ti àwọn tí mo fẹ́ lò mẹ́ ẹ̀ mọ̀ ṣàlàyé ẹ̀ kó lè máa yé yín wọ́n ní alákọ̀ọ́kọ́ ni pé nínú àwọn ọ̀dọ́ tí wọ́n gbajúmọ̀ tí wọ́n ní fàṣọ́à tí wọ́n ti lókìkí òun ni bàbá wa Léèlá nílọrin jọ́nà wọ́n ní àwọn àgbàlagbà tí wọ́n ń ṣe wáàsí àwọn ni tí wọ́n ti kọ́kọ́ jogbo òkìkí òun ni pé àwọn ni wọ́n máa ń rọ́ wáàsí fún wọn láwọn àgbàlagbà wọn kó tó di wáàsí àwọn ọmọ sọ̀rọ̀ nígbà tí ọ̀sọ́pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà wọn ni wọ́n wá jogún wáàsí wọn nígbà tó wá di bàbá Sheikh Adam nígbà tó di 1937 sí 1938 làwọn wá gbọ́ pé bàbá wa Léèlá ti dàáfà ọba àlọrin tí ń kọ́ ọba àlọrin ti jẹ́ taníkéwú Sheikh Abdul Qadir Sheikh ẹja máa gbọ́ lọ. wọ́n ní nígbà náà nígbà táwọn wí táwọn gbọ́ pé wọ́n ti di àfọ́ ọba àlọrin tí ń kọ́ ọba àlọrin ní kéwú wọ́n ní nígbà tọ̀hún tẹ́lẹ̀ táwọn pẹ̀lú àwọn àgbàlagbà sọlá tó rọ́bì ni wọ́n máa ń kà fáwọn àgbàlagbà wọ́n ní àmọ́ nísìn wọ́n ti wá mọ kéwú wọ́n ti wá jiná wọ́n ti ju ti sọlá tó rọ́bì lọ ìmọ̀ àtòrí ẹ̀ lè má gbọ́dọ̀ látòrí kéde tìyẹn ti pẹ́ kò tí ì mọ̀ ṣàlàyé náà.
wọ́n ní wọ́n kọ́ báńkì ó débi pé ọba padà wá fi ra kẹ̀kẹ́ fún wọn ẹni tẹ́yìn ń pè ní ẹni tí òróró sẹ́nu tí ń lọ tọrọ owó oṣù bàbá líla àbí ṣé adábàdé ń sàlàyé yìí bísímìlà. wọ́n wá gbajúmọ̀ ní kálukú wá ń pè wọ́n ní àfọ̀ ọba àlọ́rin bàbá líla tẹ́yìn rí fínù náà. wọ́n ní gbajúmọ̀ ẹlẹ́ẹ̀kejì nu wọ́n kọ́ gbajúmọ̀ nípa apá wọn ni wọ́n reduce volume sheikh ok volume yẹn ò jẹ́ gbọ́ dáadáa bí ok wọ́n ní gbajúmọ̀ alákọ̀ọ́kọ́ bí tó ti bẹ̀rẹ̀ nu fún wọn bí wọ́n ń tẹ̀lé àwọn àgbàlagbà káàkiri gbajúmọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n já àfọ̀ ọba àlọ́rin ra kẹ̀kẹ́ fún wọn náà àti kọ́kọ́ mọ̀ wọn ta ni bàbá alẹ́ ìlànbẹ̀ bí wọ́n sì tú láàrin ìlú lọ́rin jọ́nà náà ní gbogbo pàtàkì àwọn 37 38 1937 1938 ṣé Ádámù ti dá mọ́ríkà sílẹ̀ kò tí ì sin tí ń jẹ́ sí Ádámù gbogbo lọ́rin ẹnì kankan ò tí ì mọ̀ wọn gbogbo lọ́rin lẹ́yìn tí bẹ́ẹ̀ ìfèrídìkùn rárá 1937 19 ẹnì kankan ò tí ì mọ̀ àwọn nínú lọ́rin wọn àti ìní róòlù kankan tí wọ́n ń play nínú lọ́rin ẹni tó bá ní wọ́n ní róòlù kan tí wọ́n ń play nínú lọ́rin kọ́sọ́ wọ́n sọ láti ọjà náà tí ń ṣe wá sí ni wọ́n láyé wá sínú lọ́rin ní kí ó kan dálẹ̀ sí lọ́rin ní kí ó kan dálẹ̀ sí kò ní ní kí ó kan dálẹ̀ sí Ìbàdàn ni wọn àti ní nǹkan kan dáwùdù kankan tí wọ́n ń play nínú lọ́rin sọ ẹnìkan tí mọ̀ wọ́n lè mọ̀ wọ́n láwọn àdúgbò wọn wọ́n lè mọ̀ wọ́n nínú ilé wọn wọ́n lè mọ̀ wọ́n pẹ̀lú àwọn fámílì àtàwọn ọ̀rẹ́ ìyìn fi gún wọn mò ń try àti ṣàlàyé ọ̀rọ̀ ni o wọ́n tó bá sì kà á kún pé ebu ni Ọlọ́run ọlọ́kàn mi ìwọ̀n Ọlọ́run ìwọ̀n mọ̀ yẹn yanjú ẹ̀ tó ti hàn náà eléyìí ń bá wọn ẹ jẹ́ á bọ́ sí fáìlì mi. ọ̀yá o fáìlì mi la fẹ́ sí bisimilá. èyí tán fẹ́ bẹ̀rẹ̀ yìí sàbí wọ́n 1937 1938 ṣé Ádámù fún anáwó bàbá líla tọ́jọ́ rẹ̀ wọn torí wọ́n pè wọ́n ní ọ̀rẹ́ àwọn wọ́n sì jábúrò wọn torí pé ṣé Ádámù ju wọn lọ fọ́dún méje gẹ́gẹ́ bí ṣàlàyé déètì tí wọ́n bí wọn so wọ́n bí bàbá líla wọ́n bí ṣé Ádámù ní 1917 bàbá líla 1946 náà wọ́n wá nígbà tó di 1939 ẹ̀dá máa gbọ́n tí wọ́n wí. sorry wọ́n bí bàbá líla ní 1924 ẹ̀yàn ṣàlàyé àrùn ìpínlẹ̀ yìí bàbá tó ń pè ní awẹ́lẹ́ ń jẹ́ àfáà Ṣakí lẹ́kọ̀ọ́ tí wọ́n gbajúmọ̀ lẹ́kọ̀ọ́ náà àwọn àtàwọn alájà àgbàdo dàbí ẹgbẹ́ ni wọ́n yes ẹgbẹ́ ni wọ́n no Haji Salman Sheikh Abdullahi kì í ṣe 1946 1924 òní wọ́n bí bàbá líla 1924 ẹ̀sìn 1924 yà wọ́n bí Sheikh Ádámù ní 1917 ẹ̀kọ́ yẹn náà síbẹ̀ 1917 so wọ́n bí bàbá Khalifa alákọ̀ọ́kọ́ wọ́n bí wọn ní 1926 wọ́n bí alájà àgbà ní 1894 kọ́rọ̀ sáà fi kúlì náà now so wọ́n nígbà tó di 1939 ẹni tó jẹ́ gbajúgbajà àfáà lẹ́kọ̀ọ́ wọn àwọn tí wọ́n jẹ́ gbajúgbajà àfáà lẹ́kọ̀ọ́ náà àgbàfà òní bàbá wa ní Ṣakí wọ́n ní bàbá yẹn wá lọ ájì wọ́n rò pé àwọn tó tètè wọn wá dé kí wọ́n lọ sẹ̀lẹ̀ ìgbà náà ṣe kàdá. wọ́n ní ọdún náà 1939 ni wọ́n bẹ̀rẹ̀ wáàsí níbo wáàsí lẹ́kọ̀ọ́ nọ́ọ̀tì lọ́rin ẹni mọ̀ wọ́n ti ń ṣe wáàsí ńlọrin wọ́n wá wásìkò ní 1939 nígbà tí bàbá Awẹ́lẹ́njẹ́ lọ sí ájì so kí wọ́n lọ sẹ̀lẹ̀ lọ́sibí bẹ̀rẹ̀ wáàsí wọ́n ní wọ́n ń ṣe wáàsí lẹ́gbẹ̀ẹ́ ibi tá àfáà Ṣakí ti ń ṣe wáàsí. wọ́n ní àfáà Ṣakí ń ṣe wáàsí tiẹ̀ ní alẹ́ ọlọ́mọba akẹ́ àfáà Ṣakí àwọn bàbá wa ní Ṣakí ní ṣe ń pè wọn kọ́lọ́n sànú so ìfẹ́ dídùkú wọn alayhi rahmatullah àwọn bàbá wa lè láwọn ń ṣe tafsiru tiwọn ní ọ̀sán níbi kan náà. wọ́n ní ń ta àgàràwú làáfáà Ṣakí lẹ́mú fẹ́nu sí àdámọ̀ pé wọ́n ti ń pè wọ́n ni o làáfáà Ṣakí ń ṣe wáàsí níta àgàràwú ni wọ́n ti wáàsí ní alẹ́ wọ́n ti tafsiru lálẹ́ kí wọ́n tó lọ Mákà. wọ́n ní ta àgàràwú lẹ́gbẹ̀ẹ́ kejì níbẹ̀ ni bàbá alẹ́ láti ń ṣe tafsiru tiẹ̀ náà. bàbá ní Sheikh Ádámù ní àwọn náà ń ṣe wáàsí ní Ìbútó Mẹ́ta nígbà táwọn wá gbọ́ pé bàbá lè là ń ṣe wáàsí lórí àwọn ọlọ́kan ń bẹ táwọn kan ti pa kalẹ̀ pé nígbà bàbá dámọ́ríkà sílẹ̀ gbóòrò ló ṣe rí gan wọn á lọ bá bàbá Khidiru Akọ́kagi ní Ọ̀wọ̀ kí wọ́n á kún mi ní kankan wọn ni gánà àwọn àbúrò wa Sheikh Ádámù ní irọ́ Sheikh Ádámù ní irọ́ ni wọn láwọn ti mọ̀ wọn as far back as 1937 ní Sheikh Ádámù sọ pé àwọn ti mọ̀ bàbá lè là ìgbà tí wọn láwọn mọ̀ wọn before then wọn tó nígbà tí wọn ń bẹ lọ́mọ kí wọ́n mọ̀ wọn ẹgbẹ́ gbogbo ẹnu ọ̀rọ̀ yìí wọn sì lọ bá bàbá Akọ́kagi kankan
àdàbí àmì náà tó náà bá gbọ́dọ̀ tó kó sínú agbárí wọn lọ bá bàbá pọ̀ kájí kankan torí pé ọ̀rẹ́ ńlá àwọn méjèèjì ṣé kàdá máa ń pe bàbá lè lálọ́ rẹ̀ wọ́n ní bí mo sọ ìjú lọ tó náà sì gbà pé mo dùn lọ lójú rí wọ́n bá wọn sọ̀rọ̀ dàdẹ́tì ni kò sí bàbá pọ̀ kájí kò sí connection kankan láàrin báwọn méjèèjì ṣe ṣàdéhùn lórí dámọ́ká sílẹ̀ ẹ̀mẹ́jà wọn gbọ́ lọ. wọ́n nígbà táwọn wá lọ síbi wá táwọn gbọ́ bàbá Léla ń ṣe wá sí àwọn wá lọ bẹ̀ làwọn wá bá wọn tí bàbá wa Ali Olúkadé tí wọ́n ń jáná sí fún bàbá Léla tí wọ́n ju bàbá Léla lọ lójú rí àwa rò pé èmi ò mọ̀ tẹ́lẹ̀ pé bàbá Léla jáná sí Fàlàjì àgbà torí pé wákàtí dòdò wá ká dá Fàlàjì àgbà fún bàbá Olúkadé òun làwa gbọ́ táwa fi rò pa wọn ní àgbà jáná sí dòdò wákà ní Ọlọ́run bá ń kẹ́ àfa Olúkadé Ọlọ́run bá mi kẹ́ àfa mi Olúkadé wọ́n ní àjáná sí àgbà Ṣéhù Kàmárù Ọlọ́run bá ń kẹ́ àfa mi Olúkadé wọ́n ní àjáná sí àgbà wọ́n ṣe àdámọ̀ ní wọ́n padà sọ́nbi àwọn ọ̀rọ̀ yìí pé nígbà tí bàbá Léla kú lẹ́kọ̀ọ́ kí wọ́n lọ Iléṣà so opportunity tó sí kalẹ̀ fún bàbá Olúkadé láti dájáná sí ẹ̀mẹ́jà mọ́ gbọ́dọ̀ ṣe kálámọ̀ lọ. bí wọ́n ṣe pé bàbá Ali Olúkadé ní ó jẹ́ àmọ̀ pé ṣé ká Ali Olúkadé gan jà wọ́n lọ ojú ṣe kálámọ̀ lọ́jọ́ rí ó ti ní sìn so bí wọ́n ṣe ju ṣe kálámọ̀ lọ́jọ́ rí wọ́n ju bàbá Léla lọ́jọ́ rí tòun ti bẹ́ẹ̀ ẹ̀wù gbà fún wọ́n sì ń jáná sí fẹ́ni tí wọ́n jù lọ ṣé ká lè sì ní ìmọ̀ burúkú ni wọ́n ìmọ̀ pé wọ́n mọ̀ burúkú ìmọ̀ dáadáa ni wọ́n àwọn ni wọ́n bí Dr. Olúkadé tó lọ síbítù lọrin tó dá wúmọ̀ ẹlẹ́ ńlọrin tí ọ̀pá rẹ̀ dòní ẹ̀yà máa bọ́ wọn lọ ọmọ kí wọ́n alájà àgbà ni wọ́n. ṣé kálámọ̀ ni tí àwọn alájà Ali Olúkadé wọn bẹ láyé jọ náà tí wọ́n bá gbọ́ táwọn sọ yìí wọ́n rántí náà. bí wọ́n bá dé wọ́n wá sọ̀rọ̀ kan tẹ́mi ò ní dáṣà nìyẹn ní sọ̀rọ̀ kan parẹ́ so ọ̀nà yìí náà ti gbọ́n so mo mọ tó yẹ kí n sọ ń parẹ́ má ní sọ̀rọ̀ kan parẹ́ torí pé ọ̀rọ̀ eléyìí mo kàn fẹ́ fi sẹ́ẹ̀tì record straight ni gbogbo àwọn tí wọ́n gbé gbé káàkiri má gbé gbé mọ́ kò sí èmi ojú òwò ojú mi tẹ̀ ń jà fún ikò nítumọ̀ àwọn alájà àgbà ti parí kéwú yẹn wọ́n ti ní sànàwí wọ́n ti ní tìdáyí wọ́n ti ní sànàwí wọ́n ti ní dàdí wọ́n ti ní sànàwí àwọn ọmọ ti ń jáde wọ́n ti ń jáde wọ́n ti ń jáde wọ́n ti ń jáde kì í ṣe fọ́jú alákọ̀ọ́kọ́ kì í ṣe fọ́jú ẹlẹ́kejì kì í ṣe fọ́jú ẹlẹ́kẹta kì í ṣe ẹlẹ́kẹrin nígbà tí wọ́n parí kéwú tán àsìkò òwe wá dé bàbá wa dálé ìwé lẹ̀ ẹ jẹ́ àwọn ọmọ kàwé tí wọ́n lé bàbá kúrò sí Ìlọrin yẹn wọ́n lé bàbá lókù Fàlàjì àgbà nílọrin torí ẹ̀ wọ́n dá wákà Fàlàjì àgbà lórí pé wọ́n dáwé ilẹ̀ ìjọ náà nílọrin wákà tí wọ́n dáná jẹ́ nǹkan fún inú àwọn wákà náà tí wọ́n rálé rántí wọ́n ń ṣe rálé nílọrin ni o kí ni wákà náà ọmọ wa ò ní kàwé ìbò láéláé ọmọ wa ò ní kàwé ìbò láéláé tó bá jẹ́ tàgbájì a ò sì lọ tọmọtọmọ ọmọ wa ò ní kàwé ìbò láéláé wọ́n ti rálé rántí lọ tán ṣe rálé lọrin kiri níjọ́ Fàlàjì àgbà dáwé ilẹ̀ làwọn kan fi lérí láyà tí wọ́n lẹ̀ wọ́n lóko ọlọ́kọ̀ kẹ́ gbogbo wọn bàbá ti parí kí wọ́n wá dá ilé ìwé lẹ̀ pé àwọn ọmọ ọmọ kàwé wọ́n wá dá lẹ̀ ní 1942 wọ́n dá lẹ̀ ní 1942 ìròrí bá dá mọ́ríkà sílẹ̀ ò tí wá sí orí Sheikh Adamu jọ́nà alájà ti parí kí wọ́n ti gbé sí kí wọ́n ti wá bẹ̀rẹ̀ ìwé ìròrí pé a dá mọ́ríkà sílẹ̀ èmi kọ́ mú yóò ọgbọ̀n lẹ́nu Sheikh Adamu wọ́n ní 1946 ìròrí pé àwọn dá mọ́ríkà sílẹ̀ ṣẹ̀ṣẹ̀ ó sì wá sórí àwọn Sheikh Adamu ló so tó bá fẹ́ takò Sheikh Adamu nìkan lọ takò wọ́n 1946 ìròrí ń jà lórí àwọn ọmọ làwọn sọ̀ka wọ́n sì ti dá sọ́rùn Islam ilẹ̀ tí wọ́n dá sùkú lẹ̀ 1942 yìí tẹ́mọ̀ jà sáwọn kan tí ó ṣe jà sí òun ni bàbá wa Kúráńgà ẹni tó dàgbà jù gbogbo àdàbí àlẹ́ ní àtìlẹ́ àtòkò bàbá Kúráńgà Àlìkálí Kúráńgà ọlọ́run jáde wọn pé wọ́n wí fún mi mo ṣe àfa àtàn ẹnu wọn mo tún gbọ́ báyìí èmi nìkan kọ́ ni wọn mẹ́bẹ́ wọ́n ń pè àfa kan ní Ibn Arabi níta akújímọ́ àwọn méjì àtẹnìkan àjọ ọlọ́wájú wọn jọ náà wọ́n ní 1942 làwọn wọlé kéwú wọ́n júwe kíláàsì ibi táwọn ká lọ ní zúmọ́ra lókè kéré ibi táwọn ń lò àwọn alájàgbà ọkọ̀ tẹ́sì ni wọ́n ń lò tí wọ́n dá ní class by class wọ́n wá ní jọ́nà àwọn tí ń wọ ẹ̀wú lé kéwú bàbá Kúráńgà ẹ̀kú báwọn ìdá tí wọ́n rán tẹ́sẹ̀lẹ̀ yàgbọ́n àgbà sí àwọn ọ̀sẹ̀ tí wọ́n mọ̀ kókó táwọn ti ń ṣẹlẹ̀ àlọ́ gba ìtàn lẹ́nu wọn wọ́n sì ń bẹ láyé wọn ìkú bàbá wa àgbà ìmọ̀mọ́ àgbà tòní ẹ bá fẹ́ Ọlọ́run jẹ́ rí gbogbo ẹ̀ tó ṣe gbogbo àwọn àtàn káwọn àgbàlagbà tó lọ tán ẹ lọ́dọ̀ wọn àwọn àgbàlagbà orí lórí ire tó kù tó rán àgbàlagbà míì náà ń bẹ kéèyàn lá àmọ́lẹ̀ kó tó kú lórí ibu ni wọn àwọn ni wọ́n ń dágbó wàhálà lẹ̀ wọ́n mọ òdodo wọ́n sì mọ iye ọ̀rọ̀ padà á sì mọ wọ́n rọrin wọn náà tẹ́ ń dá wàhálà lẹ̀ ẹ bẹ̀rù jọ́ tẹ́ lọ pàjọ́ Ọlọ́run gbogbo ẹlẹ́sìn mà gbogbo ẹlẹ́mọ̀ lẹ́yìn kọ̀ọ̀kan ṣe ń dá wàhálà lẹ̀ bá ti gbé máìkì fún yín báyìí ẹ ti gbé yẹlú ẹ bá tó gba máìkì ẹ tún mọ sọ̀sọ́kúsọ gbogbo tó bá lọ tó bá lọ ní sọkò nítumọ̀ sí ó lè ṣe pàjọ́ Ọlọ́run
bí wọ́n gbọ́dọ̀ ṣe kádàmà lọ. bàbá akúrángà wá sàlàyé wọ́n lẹ́gbẹ̀ẹ́ àwọn tí wọ́n match táwọn match káàkiri gbogbo lọ ní. nígbà táwọn aláya òkè láti máa kó àwọn èèyàn jọ àwọn náà dá ẹjẹ́ rálẹ̀ àwọn náà dá mọ̀lúdí lẹ̀ yes àwọn ni wọ́n dá lẹ̀ lọ ní. ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ tí ó ti pẹ̀lú ọdún mẹ́ta sísìn ìní dá sí ní gbónú bẹ̀ ń gbé lámà. now mo pè rẹ̀ so wọ́n wá ní bàbá wa ilé ìlà gbajúmọ̀ ẹlẹ́ẹ̀kẹta nù tí wọ́n dínkù wọ́n dùn wá sí àwọn bàbá Sheikh Adamu náà ti wá sí níbi táwọn náà ti ń ṣe wá sí wọ́n sì láwọn ti mọ̀ wọ́n as far back as 1937-38 now ẹja bọ́ sínú fáìlì mi mo kàn fẹ́ kí wọ́n kẹ́ gbọ́ bóun ni bàbá ilé ìlà ṣe jẹ́ bóun wọ́n ṣe tóbi tó kí ni gbajúmọ̀ wọn kí ni iṣẹ́ wọn lẹ́nu Sheikh Adamu fún ara wọn ẹja bọ́ sí mi. ẹ máa gbọ́ nígbà tí wọ́n ń ṣe wá sí wọ́n wá ní sábàbí àbí kádàrá àbí nǹkan kan ó ṣe sábàbí kí bàbá ilé ìlú kúrò ní Èkó ẹja máa gbọ́ lọ. wọ́n ní wọ́n wá lọ sí Arabic teacher níbo. ẹgbọ́n wọ́n ní nígbà náà ni àyè wá dọ́lẹ̀ fún Hájì Àlí lẹ́nu bá Sheikh Adamu ni o ẹ̀mí ò tó pè wọ́n báwọn so kí wọ́n ṣẹ̀ṣẹ̀ dájá náà sí náà. bàbá lè là wà ní Iléṣà tí wọ́n ká ọmọ kéwú lọ láti 1939 láti kú lẹ́kọ̀ọ́ láti parí wá sí wọ́n ní sábàbí kan gbé wọn lọ sí Iléṣà so Iléṣà náà wà fà tó fi 1947 wọ́n láwọn àti bàbá akọ̀ọ̀kági yàtì bàbá lè láti bàbá akọ̀ọ̀kági wọn lọ Mọ́kà wọ́n nígbà tí wọ́n dé àwọn Sheikh Adamu láwọn ti wá àwọn náà ti ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn Ansarudeen bí tọ́wọ́ Mọ́kà sí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní tẹ́tí gẹ́gẹ́ lé àtọ́dún mélòó ni bàbá lè lálọ́ mbẹ́ àtọwọ́ tí bàbá lè láǹgbà Sheikh Adamu ní sanwó fún wọn ṣe Ansarudeen gbà àwọn méjèèjì gẹ́gẹ́ bí òṣìṣẹ́ lẹ́yìn ìgbà tán ní fíkírà ọ̀gá wà níwèé ó pé àwọn ọmọ yìí kí ni tóun lè tún ṣe fún wọn tí ó enhance ẹ̀kọ́ education wọn wá láwọn nǹkan kan wá kọ́lẹ̀ wá gbé lọ sí ìdára ó gbé lọ sọ́dọ̀ àwọn tí wọ́n jù wọn lọ so nǹkan báyìí wọn tó fẹ́ fi kún wọn wá sáyẹ̀nsì àmọ́ wọn náà ló sì wàhálà rẹ báyìí àmẹ́jágbó láti lọ Sheikh Adamu fúnra wọn náà. wọ́n ní àwọn tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn Ansarudeen yìí sì gbà gẹ́gẹ́ bí àfà tó jẹ́ senior àfà so bàbá lè lánàá wọ́n ń wá iṣẹ́ lọ́ndà Ansarudeen gbogbo àyíká sọ pé 1946-57 so wà tán fi ní wọ́n ń wáṣẹ́ lọ́ndà Ansaru yìí gbogbo 4, 5, 6, 7 bàbá Khalifa alákọ̀ọ́kọ́ àwọn tí ń ṣiṣẹ́ pẹ̀lú Ansarudeen ní Ìjẹ̀bú ayé pé tí wọ́n ti ń ṣiṣẹ́ lọ́n tiwọn bàbá lè lánàá wọ́n ń wá ti ṣiṣẹ́ lọ́ndà Ansarudeen sẹ́wọ̀n kó ní kádàrá kan gbé wọn lọ Iléṣà kádàrá òun ni Sheikh Adamu ní àwọn ọmọ tí ó gbé wọn lọ àwọn ọmọ ṣùgbọ́n àwa mọ̀ torí pé ọmọ ilé làwa wọ́n sọ fáwa àwọn ará Iléṣà náà bàlájì àgbà fáwọn ní ìdí àfà làwọn bàlájì àgbà fi fún ọmọ lọ Iléṣà so àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì bàbá wa alumata àfà ńlá alayhi rahmatullah Ra'isul Muallimin láyé àtọ̀run Ra'isul Muallimin náà Ọ̀fà nígbà táwọn ará Ọ̀fà wa nǹkan mọ̀lọ́kọ̀ wọn lọ́fà bàbá wa pọ̀ kági àtọwọ̀ àti Adó Èkìtì méjèèjì lọ́wọ́ dán alájà lẹ́ẹ̀kan náà bàbá wa ní tọ̀ ọwọ́ wọn dé wọn ní káwọn fún àwọn ọmọ kéwú ránṣẹ́ wọn láwọn nídìí àfáàjọ́ máa káwọn ọmọ kéwú káwọn fún láwọn ọmọ Adó Èkìtì àtọwọ̀ ọlọ́run máa ń kẹ́ bàbá mufti bàbá kọ́ kàgì wọn ní tọ̀ alájà èmi ọ̀lọ́bí tó jìnnà o wọn alájà wọ lọ́wọ́ sí ìlọ́bí tó jìnnà máa lọ wọ̀ ẹnì kejì tóun lóun gbà pé ẹnì kejì tó máa fòun sí lòun lọ òun ni bàbá onígbúgbúrú lọ bẹ̀rẹ̀ tán bàbá ń wú ládó kò sí ọmọ Adó Èkìtì kan tí ọmọ bàbá ń wú ìta Adó Èkìtì gbogbo Èkìtì dáwùrù táwọn yóò play role tí wọ́n play ń bẹ̀ dáwùrù kan ní tó jẹ́ pé la yunsa abadan fi tàríkì Èkìtì ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàbẹ̀ wọ́n kọ́ wọn kéwú bàbá onígbúgbúrú Abubakar onígbúgbúrú al-Adabi ẹni bọ̀dì tó bá jọ máa dó àbọ̀mẹ̀nìkan ládó pé wọ́n kó bí èpè ta ní jẹ́ bàbá ń gbú ẹni tó jẹ́ ìmọ̀ gbogbo àwọn afá
ilẹ̀ Yorùbá ẹni bí wọ́n pé ta ní jẹ́ bàbá Nguru ẹni tó jẹ́ tẹ̀síìrù gbogbo Adó Èkìtì ẹni bí wọ́n pé ta ní jẹ́ bàbá Nguru ẹni tó gbogbo tí wọ́n àwọn ìkànnì ládó ẹ lọ bẹ̀ mí débẹ̀ ni àti Barrister àtọ́jọ́ mọ́ wọn. ìjọ kan náà ní méjèèjì dé bí wọ́n sì ṣe sẹ́ndì wọn lọ́nu bẹ́ẹ̀ ni wọ́n sẹ́ndì bàbá Léla láti sọ pé agùnbánirọ̀ alájà wà lọ́wọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ní gbogbo àfà gbogbo àdàbíyà lónìí gbogbo àwọn iléekéwú àwọn alájà gbà wọ́n ń sáfù gbogbo iléekéwú àti iléèwé pẹ̀lú àwọn olùkọ́ láwọn iléekéwú tí ì sí iléekéwú wọn láwọn iléèwé tí ì sí iléèwé wọn ká má ti ìwà sọ pé iléekéwú wọn wẹ̀yìn àfà wa ẹ padà sí ìtàn ti bẹ̀rẹ̀ àti báwọn alájà ẹ padà sílẹ̀ látòkè délẹ̀ kí ni wọ́n máa jẹ́ táwọn àfà wa yà ń bọ́ sí ara mọ̀tọ́. According to Sheikh Adam wọ́n nígbà tí wọ́n dé láti Mẹ́kà sẹ́nu pé Iléṣà ni wọ́n wà wọ́n nígbà tí wọ́n dé láti Mẹ́kà padà pẹ̀lú àwọn bàbá wa mufti ẹlẹ́ẹ̀kejì fún gbogbo olùlọ́nà gómìnà nàbí wọ́n ní bàbá Léla láwọn náà ní ìdíṣẹ́ lọ́dà South Islam bẹ́ẹ̀ ni wọ́n bá wọn sọ ni bẹ́ẹ̀ ni wọ́n bá wọn ni wọ́n lá ọ̀wá sáyé ńgbà náà lọ́hùn wọ́n láwọn wá promise wọn pé àwọn promise wọn sàdéhùn fún bàbá Léla Sheikh Adam láwọn sàdéhùn fún bàbá Léla pé tó opportunity kan bá ti yọ àwọn kì í sí wọn ní Sheikh Adam sọ. Sheikh Adam ní péèjì kan wọ́n ti sàdéhùn fún wọn bóun wọ́n ti wá di pé wọ́n dèrò Abẹ́òkúta láti Iléṣà sọ́kàn bàbá pọ̀ kájí gbogbo tàn tẹ́ ń gbọ́ tẹ́lẹ̀ yàní iftirahat in hiya illa iftirahat. wọ́n ní nígbà tí bàbá Léla ń jà àfà àwọn jọ ìmọ̀ra wọn tó wà ní pé àwọn ń jà àfà lásìkò kan náà wọ́n ń jà àfà lásìkò kan náà so nígbà tí wọ́n ń jà àfà àwọn làwọn wà connected pẹ̀lú teachers ọ̀yà ẹ̀yà máa gbọ́dọ̀. wọ́n ní ìjẹ́ ìṣiṣẹ́ Arabic teacher gbogbo yẹn àfà àtẹ́parí kí ló ní kálukú ẹ̀mọ̀ lọ́dà sí jálàbí ẹ̀wọ̀n àwọn àgbàlagbà Sheikh Adam wọ́n sì ṣe Arabic teacher nílé ìwé àwọn Ansarudeen bàbá Léla níbi wọ́n ṣe tó kò sẹ́ni kankan láyà láyà tó wọn ní gbogbo àdàbíyà qawlan wahidan wọ́n wọn tí wọ́n play láti jọ tó ti bí àdàbíyà lẹ́yìn alájàgbà ní ọ̀sán àdàbíyà àti tájú àdàbí o àdàbíyà yìí tàlájàgbà reform kò sí ẹnì kankan tó play tó ṣe iṣẹ́ tí bàbá Léla ṣe kò sí ẹnì kan tí mo rò pé lè ṣe hatta qiyami saa bàbá àwọn náà ni wọ́n ṣe teacher but bàbá Sheikh Adam wa ní ìjẹ́ Arabic teacher lọ́ndà Ansarudeen títa wọn àti ti bàbá Léla ó sún àwọn papọ̀ náà ẹ̀yà máa gbọ́ lọ. ẹ wá tẹ́tí ẹ gbọ́ báyìí ibẹ̀ là ń lọ ìta tá à ń lọ galadé wọ́n ní gbogbo ọjọ́ tá a dá Amẹ́ríkà sí sílẹ̀ náà mo Sheikh Adam rahim. wọ́n ní 1946 ní kíní òun ti ń jà lérí àwọn páwọn fẹ́ dá Arabic Center alẹ̀ Allahu Akbar rahimakallahu Sheikh Adam ọlọ́run bá kẹ́ Sheikh Adam àti gbogbo àwọn afáwà 1946 àwọn alájà àti parí kíw àti pìdáì àti dádí àti sanawi àwọn àfùwájú ti ń jáde fáwùjú ń bá dà fáwùjì gbogbo wọn ti ń jáde kí o ti wá parí ìbò wa dé alájà àgbà ní foresight wàkà náà wúrí ẹ̀lì mustakibala abẹ́rẹ́ iléèwé wọn á dá iléèwé àkọ́kọ́ lẹ̀ ní 1942 fíkìrà pé ìdálẹ́ kí ó lé ò tí ì sí lórí Sheikh Adam alayhi rahmatullah wọn fíkìrà àwọn náà ò tí ì gbé wá fún wọn lọ ń gbọ́ yìí o tọ́ a máa takò mí Sheikh Adam lọ ń takò 1946 ló tó bọ́ sáwọn lórí káwọn dá ilé kéwúlẹ̀ mẹ́ríkà sílẹ̀ náà jẹ́mọ̀ bọ́. wọ́n ní kí ní jà lórí àwọn ní 1946 wọ́n sì ti dá alájà àti parí kíw wọ́n ti mú báàbù mi wọ́n ti mú báàbù léèwé ẹja ọ̀dá léèwé náà lẹ̀ wọ́n wá dá léèwé lẹ̀ 1942 wọ́n máa ṣe tìkìrà wà rìn òní. Sheikh Adam alára sì ni wọ́n di mágìnà bàbá wa ni wọ́n àfa wa ni wọ́n àfa àwọn bàbá wa ni wọ́n àfa àlú ni wọ́n gbogbo ẹ̀ kò sẹ́ni kan tí ó takò. lẹ́kùn lẹ́mí ní àwòlá yìí fáwùlù ẹ má gbé ọlẹ́ nìkan fẹ́ nìkan gbogbo ẹ̀ náà ọlá sàlámù ni àmọ́ wàhálà yín ti pọ̀ jù wàhálà yín ti pọ̀ jù sẹ́yìn nìkan lẹ́ ń bẹ ni sẹ́yìn nìkan ni lọ́tún ló sì ẹ̀yin lẹ́ sọ̀rọ̀ ẹ̀ rẹ̀ lérí ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ̀ mú eru ẹ̀ dàbò náà àwọn yẹn bá jáde pé òwe ìjòyè wáyé àwọn ọkọ̀ takò wá ní sí wọn àfà ìbẹ̀rù Ọlọ́run ẹ̀yin lẹ́mọ̀ gbọ́n ẹ̀yàn kẹsẹ́ ẹ̀mọ̀ gbọ́n ẹ̀ǹkan kan lórí títọ̀ bá jáde tó bá pàlọ́ sí tẹ́wọ́n sẹ́ni pé ó ń dá wà lálẹ́ nísìn ẹ̀yà àwọn bọ́ọ̀ bá Sheikh Adam lọ. wọ́n ní fíkìrà àwọn táwọn ti ní 1946 fún àwọn fẹ́ dálé kéwúlẹ̀ òun ló wà lórí àwọn táwọn fi lọ jọyìn àwọn Ansarudeen bóyá wọn gbà
wọ́n gbà lọ́wọ́ àwọn help àwọn láti ṣe bìnáwó á sí àlfikira tí wọ́n bá wọn mú kíní wá sí musẹ̀ wọ́n ní wọ́n gbà aláàbọ̀ wọn ò gbà tán ẹ̀ bọ́ ṣe kàdámà lọ. wọ́n láwọn wà ń bẹ̀ títí àwọn fúlọ́ mọ́kà 1951 náà. wọ́n ní nítorí àwọn kan táwọn fẹ́ kí wọ́n ṣe pé káwọn dá lè kí wúlẹ̀ sínú ilé ìwé yìí náà kọjá lè kí máàdùn. so pé gbàtà àwọn abẹ́yà ájì táwọn dá 1951 àwọn wá ní tí wọn ò bá ti gba proposal táwọn gbé síwájú wọn kí wọ́n buwọ́lù àwọn ò rí sáyà wọn bá wọn ṣiṣẹ́ mọ́ torí tó dé káwọn lọ gáràdù àsáàsì táwọn fi jọyìn wọn tẹ́lẹ̀ kì í ṣe bí pé ebi ní ń pa wọn ṣùgbọ́n táwọn fẹ́ ṣe nù ní ìgbà wo ni gbogbo fíkà ìbẹ̀rẹ̀ 1946 náà ọ̀yà. tí wọn ò bá ti gbà àwọn dá Amẹ́ríkà sílẹ̀ fúnra àwọn lọ́tọ̀ agbóhùn ṣàlàyé ẹ̀ fáwọn tí nǹkan kan yé káyé dá wàhálà lẹ̀ káyé kọ́ra náà alájà àgbàtí Sheikh Adam bàbá àtọmọ ni wọn tí àwọn àbọ̀mọ́ àti àgbàlagbà ní ẹgbẹ́ àtàbọ̀ ni wọ́n ń sàpọ́nlé gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ ni wọ́n ń sàpọ́nlé yín ni ẹnìkan ò lè sọ fún mi pé bàbá 23 years àtẹ̀ntí wọ́n ẹ̀sẹ̀ bí nìsín kẹ́ mọ́ sọ fún mi pé ẹgbẹ́ àtàbọ̀ ni wọ́n máa dà àpọ́nlé ni wọ́n ń ṣe fún wọn àpọ́nlé ni wọ́n ń ṣe fún yín àwọn alájà kan fún àwọn sọ pé àbúrò mi ni ṣùgbọ́n in right sense in actual sense 23 years kí n fi jù yẹn lọ sí bàbá ni àbábúrò eléyìí kìí ṣe pé bóyá mo ń jà àsìkò torí àwọn ọmọ wọn ti bàjẹ́ jù ẹ sì rà lájà àgbàfin on top of what. ga o. wọ́n ní Abẹ́òkúta làwọn ń gbé tẹ́lẹ̀ láti 1941 náà. wọ́n láwọn kan sì ń kí olódà àwọn lábẹ́òkúta torí tó wà lọ́jọ́ ẹ̀ mọ́ ìtí mo wílẹ̀ kan pé wọ́n tí ìmọ̀ Sheikh Adam lọ yẹ̀ sí nílọrin wọ́n ní owó kankan ń plé gbogbo gbà wọn àfihàn tó bá lọ mú tí Sheikh Adam kọ́ dáwọn ṣe nílọrin before 1952 tí wọ́n dá Amẹ́ríkà sílẹ̀. wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn Ansarudeen ní Abẹ́òkúta ọ̀pọ̀lọpọ̀ wọn ọmọ kí wà wọn ni wọ́n ń kí olódà wọn náà. ṣùgbọ́n gbà táwọn gbogbo àwọn proposal àwọn sí wọn wájú wọn láti káwọn kọ́kọ́ rí ẹgbẹ́ bóyá yàtọ̀ ní bóyá àdánù yọ̀nsà ní ẹgbẹ́ bóyá tàn Ansarudeen yóò buwọ́lù kó tó di pé àwọn olè sọ táwọn bá sọ náà. wọ́n wá ní wọ́n láwọn làwọn gbé proposal pé àwọn fẹ́ dálé kéwúlẹ̀ wá káwọn lọ fọ́ọ̀mù committee fún náà ẹ má gbọ́ o. wọ́n ní nígbà táwọn wá dá committee pé àwọn fẹ́ dálé kéwúlẹ̀ tán káwọn Ansarudeen ní káwọn lọ fọ́ọ̀mù committee so gbọ́dọ̀ àwọn ẹni tó jẹ́ chairman tó jẹ́ alága committee yẹn òun ni ọ̀rẹ́ àwọn ọmọ kéwà àwọn àna àwọn tí wọ́n bí àwọn bàbá wa tí wọ́n jákọ̀ bí fún bàbá Sheikh Adam aleyhi rahmatullah náà. ok wọ́n ní kò clear rédíò yìí clear náà ni ní ò clear dáadáa ṣé ti clear náà. mo ti distance bọ́dà Akédèjì ṣé kíni ẹ̀ ti clear díẹ̀ mo ti tí máìkì jìnnà sí. wọ́n ní àwọn àjọ bàtàwọn débi mítìnì tí bàbá wa tí wọ́n bí tán jẹ́ bàbá ìyá tí wọ́n bí àkọ́bí fún bàbá Sheikh Adam so kọ́mítì yẹn gbó làwọn ó ṣe ó kọ kí ni ọmọ jẹ́ gbó làwọn ó ṣe láwọn àfa ní kọ́mítì yẹn so bàbá wa lè láwù tí ì sínú píkṣọ̀ rárá Sheikh Adam ló ní fíkra wọ́n gbé lọ Ansarudeen káwọn Ansarudeen ní ọ̀dàlẹ̀ kí wọ́n á lọ ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí kí ni outcome kọ́mítì yẹn náà. wọ́n láwọn wá ń wò kókò ní káwọn mú wọ́n ní àwọn èèyàn propose different orúkọ pé but center táwọn mú pé àwọn rí i pé center ìwé ń bẹ lábẹ́kúta káwọn fẹ́ kàn mú center ti Arabic náà.
wọ́n láwọn fi wá tú sí pé káwọn náà máa pè ní Arabic Training Center náà. bí tí mo ń lọ bẹ́ẹ̀ àti ìdẹ́bẹ̀ o tó wọ́n ń pariwo pé babalẹ̀ là ń gbowó oṣù àwọn kan tán bàjẹ́ òsì ẹni tí ń gbowó oṣù àìfinipinni àbárífẹ̀yẹ̀ pé èèyàn babalẹ̀ là lẹ́ ń pè lẹ́ wọn ẹ̀ bù wọ́n kúnnu àtàrí fún ọmọ nìhùwà Sheikh Adama nafsuhu wa safahu bil ilmi babalẹ̀ là lẹ́fín jẹ́ yàwọn bọ́lọ̀ wọ́n ṣe kọ́ àwọn kọmítí wá ní àfáà tá máa lò ń bẹ́ wọ́lọ́rọ̀ wa wá tíra tá máa lò ń bẹ́ wọ́lọ́rọ̀ wa wá fíkírà ni wọ́n gbé lọ́dọ̀ skul ọ̀gá aléèwé ó ní fíkírà kan tí ó ràn léèwé lọ́wọ́ torí pé Ansarudeen ẹgbẹ́ ẹ̀sìn ni àwọn fẹ́ dálé kéwúlẹ̀ ẹja àpáàtì fún tìwé ẹja tó fi kéwú náà kún ṣùgbọ́n kèé ṣe tiwọn kèé ṣe Sheikh Ansarudeen náà ni ó ní ìtumọ̀ rẹ̀ nu ọ̀gá ó ní nǹkan kan tó ń wá sọ fún iléèwé tó gbà ṣiṣẹ́ nǹkan báyìí ẹja ṣe kó tó di pé a lè ṣe àfikà kọ́kọ́ ẹni tó jẹ́ olórí wa tó wà lẹ́kọ̀ọ́ kọ́kọ́ gbọ́ sí ìgbà tí wọ́n padà á buwọ́lù pé wọ́n ní kó fọ́ọ̀mù kọ́mítì báyìí nǹkan tábà ṣe mẹ́ ìwé tábà máa lò mẹ́ nǹkan tábà máa lò mẹ́ wọ́n náà ló sì àtàwọn ọ̀gá tábà máa lò mẹ́ wọ́n náà lọ́lọ́ kó wọn wá tó dé wọn ti ṣe kàlámù tíra rẹ̀ sọ ni náà ìdílé gbọ́n tàbí sọ̀rọ̀ náà ṣẹ́gbọ́. wọ́n ní iṣẹ́ tí wọ́n náà pín iṣẹ́ sí méjì iṣẹ́ tẹgbẹ́ òun ni pé ẹgbẹ́ ó máa sanwó kìí ṣe kàdámà ni ọmọ sanwó iṣẹ́ tẹgbẹ́ ni pé ṣe kàdámà ni ọmọ ẹgbẹ́ ni ọmọ sanwó ẹjẹ́ rí yóò pé kẹjẹ́ rí yóò tẹ́ tí ìṣẹ̀lẹ̀ dáadáa jẹ́lẹ̀ ẹgbẹ́ ni ọmọ sanwó iṣẹ́ tí ṣe kàdámà tó ní fíkìrà tó ní tán ní ròrí tán propose gbogbo àwọn nǹkan wọ̀nyí iṣẹ́ tí ni pé ẹ̀yin lọ ń wá àwọn àfáà wa àti tíra tá a máa fi kọ́ wọn àti sílábọ̀ọ̀sì tá a máa lò ọlọ́njọ́ dáa fún àfáà wa ṣáájú wa dáadáa Abdulrahman Alalubosa tó wà tàpẹ́lẹ́ mo fi dákọ̀ yẹn wọ́n sọ̀rọ̀ kan lónìí tó dáa púpọ̀ wọ́n ní táwọn àbáṣe kàdámà bá rí kí ló tẹ́ pé ọmọ kéwù alájà àgbà òun ni wọ́n lò torí pé dédé tí wọ́n fẹ́ dálẹ̀ wọ́n rí láàrọ̀ ọmọ kéwù mi ìjọ náà gbogbo ilé kéwù tó wù lẹ́yìn Markaz ò tí ì sí ìjọ náà ilé kéwù àdàbí ànìkan níbẹ̀ fi mashariki biladi Yorùbá wa magharibiha eléyìí ni qawlan wahidan bil ikhtisar hadha ma aradahu shaykhuna yaqul gbogbo àwọn ilé kéwù tó wù lẹ́yìn gbogbo àwọn ilé kéwù tá a máa kàkàkiri nílọrin níbàdàn everywhere lọ́wọ́ lọ́yọ̀ọ́ kò tí ì sí àwọn àfáà ń bẹ ṣùgbọ́n ilé kéwù ní rọ́mí kò tí ì sí àyàfi ilé kéwù àdàbí ànìkan náà ẹ̀jẹ̀ wọn bọ̀ lọ. mo fẹ́ kẹ́ gbọ́ àrùn wọ́n ní bó ṣe wá rí òun ni làwọn fi wá ránṣẹ́ sí Haji Abdulrahman àwọn baba lè lànà pẹ̀lú lẹ́nu tiwọn kò gbẹ́nu tiwa àwọn ránṣẹ́ sí wọn tọ́ àyè tí ọgbọ́n sọ àdéhùn fọ́njọ́ ni àyè tí yọ ọ́ lẹ̀ báyìí náà ẹ̀jẹ̀ wọn bọ̀. ó dá padà ìyẹn mú kọ́ọ̀tù ó padà sẹ́yìn díẹ̀ ó tún gbọ́. wọ́n ní Ansarudeen ni a sì wá àwọn ọmọ fún ọ àwọn ọmọ kéwú fún ọ àwọn ọmọ tó ọmọ kọ́ àwọn fún ọ wọ́n sọ bẹ́ẹ̀ fún Sheikh Adama lọ́nà ẹ̀nà àwọn Ansarudeen ló gba òkè tèmi kọ́ a sì wá ọmọ fún ọ a sì máa sanwó àwọn olùkọ́ náà iṣẹ́ ti Sheikh Adama ni pé káwọn lọ pòfáìdì tíra àtàfà àti sílábọ̀sì ni wọ́n máa fi kọ́ àwọn ọmọ àbí mẹ́tọ̀dù ni wọ́n máa fi kọ́ wọn. kò tí ì sí ti ń jẹ́ Markaz Agége jọ́nà Markaz Abẹ́òkúta ni wọ́n ń sọ̀rọ̀ nípa rẹ̀ o náà wọ́n láwọn aránṣẹ́ sí baba líla pété àdéhùn jọ́nà ó ti rẹ́dí báyìí náà. ẹ máa gbọ́ wọ́n ní wọ́n máa ṣiṣẹ́ gẹ́gẹ́ bí wàkílù Markaz wọ́n ránṣẹ́ sí baba líla pé wọ́n máa ṣiṣẹ́ bí wàkílù Markaz ẹni tí wọ́n máa mójútó Markaz àwọn ó máa ṣiṣẹ́ bí amidul Markaz principal ṣé kàrà kò pé wọ́n ní fọ́ndà níjọ́nà torí wọ́n yé sí fọ́ndà torí pé ọ́ndà àwọn kan ni wọ́n wà àwọn ni wọ́n kàn ní ìròrí ni kò tí ì di tí wọ́n jọ́nà kò tí ì di tí ó dà kò tí ì sọ pé àwọn àtọ́jú wọn jọ dálẹ̀ náà kò tí ì di tàwọn méjèèjì jọ́nà torí ọ́ndà Ansarudeen ni wọ́n wà Ansarudeen òun ní fìnánsì ilé kéwú àwọn ni wọ́n ní kíláàsì ilé kéwú àwọn náà ní ilé kéwú àwọn ni wọ́n ń sanwó àwọn olùkọ́ gbogbo nǹkan Ansarudeen lọ ni according to Sheikh Adam àwọn wa máa jẹ àmì ìdánwò ní àmì ìdùnnú principal kì í ṣe founder principal Sheikh Adam ló wí o kì í ṣe mi o kò tó wà máa bẹ́ẹ̀ wọn kó bẹ́ẹ̀ bu náà ni wọn kò tó bẹ́ẹ̀ bu ọ̀hún Sheikh Adama ni kò gbọ́rọ̀ wọn náà ìyá máa gbọ́rọ̀ wọn lọ. wọ́n ní
tẹ́wọ̀n pé bí táwọn ọmọ yìí tí wọ́n ti gbọ́ nǹkan tí wọ́n ń wíyé lélẹ̀ àwọn sì gbọ́ yé tí wọ́n máa ṣàbòsí tí wọ́n ṣe wọ́n láwọn tó gba ẹnìkan náà tí ń ṣiṣẹ́ lọ́dọ̀ àwọn ọmọdé àwọn wá gbà wọn bọ̀ wá bí ọmọ ṣiṣẹ́ bí àwọn gbà wọn náà ṣé àdámà ní ké sí wọn wọ́n ń pèrò sọ́kọ̀ ọkọ̀ Ansarudeen wọ́n ní wọ́n wá ń san ṣé àdámà ní àwọn kì í ṣe pé àwọn láwọn tó ló kọ àwọn gangan àwọn as committee Ansarudeen àwọn Ansarudeen ní ìwọ lọ wá àwọn olùkọ́ wa àwọn ọmọ sanwó àwọn ọmọ àfáwọ́ lọ́mọ àfáwọ́ káwọn àfáà tó mọ káwọn ọmọ kí wá àwọn àpò àwọn ọmọ kalẹ̀ a sì ní kíláàsì wọ́n bá àwọn àfáà wa tá a máa sanwó fún wọn ẹni táwọn wá lọ kó táwọn gbà lọ́dọ̀ àwọn ọmọdé àwọn ń san pọ́n mẹ́ta àbọ̀ àwọn wá ń san pọ́n mẹ́wàá fún bàbá Léèlá kí ṣe pé àwọn Ansarudeen ń san pọ́n mẹ́wàá fún bàbá Léèlá wọ́n ń san pọ́n mẹ́ta àbọ̀ fún ẹnìkan tí wọ́n dákọ̀ èló gẹ́gẹ́ ṣé kàdámà wọn ń gbà lọ́dọ̀ Ansarudeen wọn sọ àmọ́ àwọn náà ń gbowó torí pé Ansarudeen wọn ṣe fún Ansarudeen lọ́fẹ̀ẹ́ àwọn náà ń gbowó wọn kan mẹ́ńṣẹ̀ tí wọ́n ní tí alámọ̀ padà tún sọ lẹ́yìn tẹ́sí padà tún gbọ́ tí Ansarudeen wọn ń san yé báyìí kì í ṣe pé ṣé kàdámà tán ní wọn ń gbowó bí ṣé kàdámà bí Alhaji bàbá Léèlá ṣe ń gbowó ṣé kàdámà ń gbowó ní ẹnì kẹta náà ń gbowó lẹ́lòmíì náà tún gbowó tọ́lọ́ bá ló yé yín tẹ́ ẹ̀ bá ní sàbòsí bá ní sàbòsí ó kó ẹ̀yìn àtọ́lọ́ náà. ṣé àwọn ọmọ kéwù wọn àwọn tó kó kalẹ̀ wọn àbúrò kó kalẹ̀ àwọn gbà àwọn ọmọ kéwù káàkiri àwọn sáà àwọn nípa àwọn tó ti ń sára bíi tìjàrí àwọn gbà àwọn sáà gbà kó wá àwọn gbà wọn lọ́sọ̀ wá gba gbogbo wọn yìí ṣé kàdámà ní sanwó àbí Ansarudeen ní sanwó fáwọn olùkọ́ náà ti ṣe kàdámà bẹ́ẹ̀ ṣe ń wí káàkiri ẹ gbọ́ lẹ́nu ṣe kàdámà lẹ́yìn ìgbà tí wọ́n kọ́kọ́ wí tẹ́lẹ̀. ṣẹ́gbọ́n wọ́n ní jàmáà wá ń san owó wọn báwọn ní kúkúrú ní jàmáà èyí ń Ansarudeen ní jàmáà wá ń san owó wọn báwọn wọ́n ń san owó olùkọ́ ṣé kàdámà òfin àwọn kún jàmáà ń san owó wọn báwọn kí ṣe kàdámà ní ẹ̀dá pé bàbá Ọbándómọ̀ gbogbo àwọn afáwù lọ gbogbo àwọn àfá tí wọ́n ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ wọ́n ń fún gbogbo wọn lówó kì í ṣe jàmáà ní fún wọn lówó wọ́n ń fún gbogbo wọn lówó àwọn ògbówó torí pé mu'assisu ni wọ́n yé ṣe Hamid wọ́n yan Hamidu ni ẹ lọ kí Ọbándómọ̀ ẹ lọ lé kí wọ́n ní Hamid ni principal founder ni mu'assisu ni bàbá Mudiru Ọbándómọ̀ wọ́n ní Hamid ilé kéwú wọ́n ní wàkílù ilé kéwú bí ẹni tó jẹ́ Hamid Darul Kitabi wa Sunnah lápèjúwe Hamid ní ṣé kàdámà jẹ́ ń jọ́nà wàkílù ilé kéwú tí ó mójútó gbogbo nǹkan bí nǹkan ṣe ń lọ tí ó mójútó àwọn ọmọ olùkọ́ àtàwọn ọmọ àti tíra àti nǹkan kan so ń bàbá wa Léèlá ń gbowó ṣé kàdámà ń gbowó gbogbo olùkọ́ yòókù ń gbowó lọ́dọ̀ ta lọ́dọ̀ Ansarudeen náà. wọ́n ní àwọn Ansarudeen yìí táwọn wá ń lò tó dàbí ilé kéwú jọ́ ní pẹ̀tẹ́sì ni àwọn lò òkè fún ilé kéwú ìsàlẹ̀ jẹ́rù wákì táwọn gba àwọn ọmọ sí àwọn tó bá fẹ́ máa gbé tán gbọ́ láti jìnnà tí wọ́n fẹ́ gba kínní ìsàlẹ̀ wọ́n lò òkè fún ilé kéwú wọ́n ní Ansarudeen sanwó bẹ̀ fún ọdún méjì wọ́n san fún ọdún méjì nígbà ọ̀yá àwọn òbí ilé kéwú ọ̀kan léwu táwọn iléèwé làwọn sì kọ̀ọ̀kan àwọn wọn làwọn ò san mọ́ táwa ló kù tó san bàbá lè láti lu ọdún méjì torí olóṣù mẹ́fà ni ṣé alákọ̀ọ́kọ́ ni pé ṣé Ádámù kan ní sanwó wọn Ansarudeen òun ló ní ilé kéwú jọ́nà Ansarudeen ṣé Ádámù àwọn ni wọ́n ní fíkà so Ansarudeen ní sanwó àwọn olùkọ́ àwọn ni wọ́n ń sanwó kíláàsì tí wọ́n lò torí wọ́n rẹ́ǹtì ibi tí wọ́n lò ní so Ansarudeen wa san fọ́dún méjì bàbá lè láti kọ́kọ́ lọ́dún méjì ẹ̀ kọ́kọ́ káńsù oṣù mẹ́fà àrọ́tà àwọn kọ́ káńsù rẹ̀ náà yá. wọ́n wá ní Ansarudeen gẹ́gẹ́ bí ẹgbẹ́ wọ́n san fọ́dún méjì wọ́n ní àwọn tó wá jẹ́ kọmitì ló kọ Ansarudeen wọ́n san fọ́dún kan ọdọọdún mélòó ẹ bá ń kọ́ sílẹ̀ wọ́n tó wá gbé yìí Ansarudeen gẹ́gẹ́ bí ẹgbẹ́ tó ń jáde ní pọ́kẹ́tì ẹgbẹ́ gẹ́gẹ́ owó àwọn olùkọ́ owó bíúdì wọ́n san fún ọdún méjì àwọn kọmitì táwọn yẹn tí Ansarudeen ní káwọn kó jọ ń jẹ́ náà ló ń dá Ansarudeen àwọn kọmitì san fọ́dún kan ọdọọdún mélòó ọdọọdún mẹ́ta tọ́lá àwọn ọmọ burúkú wọn ní oṣù mẹ́fà ẹ̀bẹ̀rù Ọlọ́run ẹ̀bẹ̀rù tó tẹ́ pàdé Ọlọ́run náà gẹ́gẹ́ kan bẹ tí àwọn bàbá tí wọ́n fẹ́ kílẹ̀ láàrin yìí àwọn ẹja gbélé tán.
á fún ní ọgbọ̀n pọ́n ẹni tó nílé ọgbọ̀n pọ́n lọ́dún kan ní Ansarudeen ló ń san kẹmú dání Ansarudeen ní san náà á fi sàlẹ̀ sí ruwákì yín lóstẹ́lì á fòkè sí ilé kéwú náà. wọ́n ní kọ́dà àwọn nǹkan tó ń dá ẹni tó nílé wọn dá lẹ́bi pé ilé lókùnlẹ̀ tí ò rẹ̀ ní gbé bẹ̀ kí ní ti ń gbowó sí wọ́n ní tàbẹ́kúta làwọn sọ yìí wọ́n kọ́ lọ́dún mẹ́ta abẹ́kúta yìí ṣíṣe àdámọ̀ lóní mẹ́ríkàsì àwọn kan ní wọ́n ní tí bàbá lè lóní àwọn kan ní wọ́n ní ta lóní Ansarudeen lóní ta lóní fíkra ṣé kàdámọ̀ lóní fíkra nàbó gẹ́ tí n tàn wí ṣé kàdámọ̀ jẹ́ tíṣà London Ansarudeen wọ́n láwọn máa ní ìròrí kan fún àwọn ẹja dálé kéwú náà lẹ̀ káfílẹ̀ kéwú kún ẹja fílẹ̀ kéwú kún Ansarudeen wà nítọ̀ àwọn ọmọ àwọn àfáà o bàbá fẹ́ gbà tó gbé wáyìí iṣẹ́ méjì ni àwọn ó ṣe páàtì kan ìwọ tó ní fíkà ó ṣe páàtì kejì páàtì tiwa ni pé àwọn ọmọ sanwó tá a máa lò á sanwó àwọn olùkọ́ ìwọ lọ wá àáfàá tá a máa lò àtàwọn tíra tá a máa fi kọ́ wọn àti mẹ́tọ̀dù tá a máa fi kọ́ wọn bí wọ́n ṣe ṣe fọ́dún mẹ́ta ni bí wọ́n ṣe ṣe fún ọdún mẹ́ta ni jáwọn gbọ́ ìkùlọ̀. ṣẹ́gbọ́ bàbá aṣíkà wọn ni ní kúkúrú a lo gbogbo ẹ̀yin ẹbẹ̀rù Ọlọ́run wọ́n ní kúkúrú èmi àti Ajá Abrahman baba Leila a lọ Abẹ́òkúta yìí fún ọdún mẹ́ta Allahu Akbar ní èyàn wo lẹ fẹ́ yà yìí èyí lẹ́ ń dẹ̀ Islam rú èyí lẹ́ ń dà lórí rú èyí lẹ́ ń dà tàn rú bàbá adákẹ́ tó máa pariwo Kamilu ní o kìnnìkan tó ń lé ẹlẹ́tàn lèmi èmi pretend fún ta ni èmi bẹ̀rẹ̀ nìkan lẹ́yìn Ọlọ́run èrò kankan lẹ́yìn Ọlọ́run tọ́lọ́run bá ti ní ọ̀sẹ̀ ma la yakunu wa la yakunu bi hila kullu shay'in yajri ala qadarillah gbogbo nǹkan Ọlọ́run ti kọ́ ní òsè rìn Ọlọ́run kọ́ kẹ́ gbogbo wọn tó bá kálá jẹ́ àgbà akẹ́ àfàgbà tájú lọ́la yìí wọ́n tán sáájú wọn bá akẹ́ wọn akẹ́ Sheikh Adam akẹ́ bàbá Leila akẹ́ àbọ̀pọ̀ kagi bàbá Mahdi gbogbo àwọn àgbàlagbà dáadáa wọ́n mánéjì ara wọn jáǹsẹ̀ láàrin wọn náà àìgbọ́yé rẹ ní yẹn sàlẹ̀ láàrin wọn wọ́n mánéjì ara wọn wọ́n lu ohun tí wọ́n ké ìyá wọn gbọ́ lọ. wọ́n ní bọ́ bá ti dinú àwẹ̀ lẹ́yìn ọdún mẹ́ta ọlá òkíní ní mọ̀lúwílẹ̀ àwọn kìnní lọ́hùn ní Kogi State ni wọ́n máa ń lọ tí ṣe wáàsí tafsir tó bá ti dinú àwẹ̀ ẹ̀wọ̀n àgbàlagbà wọ́n sì ṣe kí wọ́n tó lọ wáàsí wọ́n kú inú Ìlọrin wọ́n kú inú Èkó wọ́n kú l'Abẹ́òkúta náà ti mọ̀ wọ́n wá lò kíní bàbá òun ẹ̀yìn sẹ́ni ọ̀dọ̀ sí bàbá tí ń gbowó oṣù láàrin oṣù mẹ́fà ṣẹ́fẹ́ láti bọ̀tán ṣẹ́fẹ́ tán àgbàlagbà ìtẹ́fẹ́ lágbàríkà wọn fi lọ ilé mi balẹ̀ ìfẹ́ ọlọ́ba balọ̀ ilé mi balẹ̀ àwọn kèfèrí ń bẹ tí wọ́n ń takò Islam lọ́tọ̀ lọ́sí ẹ̀ járí wọn fèsì afẹ́sì ara wa ni فكأن تلك الآية القرآنية علينا نزلت تحسبهم جميعا وقلوبهم شتى ìsìnjà dàbẹ̀ lójú àwọn èèyàn wọ́n tá ti wọlé àwọn tá ti fún Ọlọ́run lọ́rí àwọn tó yẹ kẹ́ jákọjú wọn àwọn gómìnà wa nìyẹn gbogbo ọ̀nà ni wọ́n tó ṣe billions of naira ni wọ́n gbà lóṣooṣù billions of naira owó kí náà fi ẹ̀já challenge wọn ká béèrè pé owó kílẹ̀ ṣe kílẹ̀ fi gba owó yìí ṣe wọ́n lọ ha àwọn ọ̀nà kan lórí nínú lọ́rin wọ́n sọ dọ́nà ọ̀nà tá a máa ń bẹ̀rẹ̀ wọ́n ti ìdájẹ́ wọn sí yókù bẹ́ẹ̀ làwọn gbogbo àwọn náà lọ́rin gbogbo àwọn lọ́sì tó jáde tó ń pariwo kí ni ìwú àwọn ìjọba tẹ̀ ń bẹ̀rù wọn yìí àwọn ìjọba tẹ̀ ń tán wọn lé wọn ìjẹ́lẹ́ ní àpọ́nlé owó tó yẹ kí wọ́n fi túlù ṣe kí wọ́n fi so gbogbo nǹkan di rọrùn wọn ṣe wọn kó sápò wọn jẹ gàba lórí ẹ̀ ẹ wá ń ṣe yẹsà fowó tẹ́ ẹjọ́ ní ẹ lè hold wọn accountability kò sí gbogbo àwọn àfà tí wọ́n sòdòdà àwọn aráyè àwọn ọ̀dọ́ wọn bá ti dàgbà gbogbo àwọn ọ̀dọ́ tó yẹ ká dìde ká bá jọba wí tá a bá ti rí nǹkan báyìí lásìkò báyìí ọ̀nà kíní bẹ̀rẹ̀ sí ọ̀nà kíní bẹ̀rẹ̀ sí ọ̀nà kíní bẹ̀rẹ̀ sí ẹni bọ̀dọ̀ gbọ́dọ̀ dìbò fún wọn kò sí ìjọba yìí kò sẹ́ni tí orí rẹ̀ ọ̀kan nínú ìlú yìí àfalábòsí orí wọn fún yín ní wọ́n àyà fáwọn bàbá wa tí wọ́n fún yín ní ájì kí ló dánù lọ ní kí wọ́n sì ń kwara gbogbo ẹ̀ka fèsì lélẹ̀ èmi sì ń bọ̀ wá bẹ̀ gbogbo àwọn afáàtà máa ti ń sọ̀rọ̀ sí tí wọ́n ń sọ̀rọ̀ àwọn tó yẹ kí wọ́n ṣe dáadáa tó ń ṣe dáadáa ẹ kàn àbùkù lágbọ́dá àwọn bàbá wa báwọn kan ti ṣe fún aláyà àwọn bọ̀kọ́lá náà nìyẹn wọ́n fẹ́ yín mọ́tò wọ́n fún yín lówó ẹ̀wọ̀n fẹ́ máa yín lọ lé kéwú ẹ máa fẹ́ ẹ ní síwáṣí òdodo ẹ dọmọ ọ̀dọ̀ fáwọn olóṣèlú àwọn afáwọn máa kúnlẹ̀ wájú olóṣèlú báyìí níjọ́ lè báyìí lọ́dọ̀ àwọn afá ọ̀rọ̀ alájà àbàlẹ̀ tí mẹ́rin àbọ̀dọ̀ Sheikh Adam ẹ kálukú wọn pọ̀tọ́sí lọ́dọ̀ ìjọba kọ̀ọ̀kan gbogbo olúgbàjẹ́ ẹ kò sí security kò sí kan wọ́n sì ń gbowó ẹ látọ̀dọ̀ ìjọba òkè ní àwọn Sheikh Adam lọ wọ́n ní àwọn bàbá lè là ń ṣe wá sí ìpínlẹ̀ bàbá lè la wá ti dínú àwẹ̀ wọ́n lọ ó sì wá sí lókínní àwọn ń sì wá sí lájàṣẹ ní òpé àjàṣẹ Kútọ̀nù ni
so àwọn lọ sí wá sí bẹ́ẹ̀ àwọn méjì àwọn tún wá padà wọ́n pàdé ẹgbẹ́ àwọn tán ṣiṣẹ́ ọlọ́run jọ́ta àwọn yìí ìrògbẹ́ ìkẹ́kẹ́ ti di mọ́tò náà bàbá yìí wọn nílé kí wọn ní kẹ̀kẹ́ wọn kàn ṣiṣẹ́ ọlọ́run lọ ní gbogbo lè ṣe wọn lónìí ìka jòkó lọ láì ká máa padò ká máa bú àwọn èèyàn ká máa lálẹ́ àṣẹ àwọn àgbàlagbà tí wọ́n ti lọ wọn useless ẹ̀sìn wọn jòkó dojoojúmọ́ ẹ̀bùn kìíní wọn ti gbá wọn sáwọ wọn àgbàlagbà tó wọn jòkó dáadáa káwọn ọmọ ronú pàtì àmọ́ ti lọ́dọ̀ ọlọ́run kò sí kan tó ṣiṣẹ́ ọlọ́mọ gbogbo tẹ́sí Islam ti tò táwọn àgbàlagbà ti tò kalẹ̀ pẹ̀lú mọ̀ gbẹ̀lẹ́ ń dàrú ẹ sì pàdé ọlọ́run ẹni yìí sì balẹ̀ tó fi lọ́mọ ìbalẹ̀ gẹ́gẹ́ ní òye àwa wọ́n ti lọ́dún mẹ́ta ẹgbẹ́ wọn ló jọdún mẹ́ta lọ ẹjẹ́ wá gbọ́ bí ti tèkó ṣe rí tí bàbá lè lánàá nípa níbi tèkó àbí wọn nípa rẹ̀ so ti wá kúrò lọ́ndà àwọn mọ́ríkà sí kúrò lọ́ndà Sarudini àbí ò tí kú kí ni tó ṣẹlẹ̀ ẹ̀yà ẹjẹ́ gbọ́ látẹnu Sheikh Adam bismillah. wọ́n nígbà táwọn wá rí pé Abẹ́òkúta yìí kò ní ṣe kẹ́mọ́ àwọn wá rí pé ilé tó àwọn ti dálẹ̀ yìí ó ní di mustakibalu àwọn aláwọ̀ kú l'Abẹ́òkúta àwọn méjèèjì níbo láwa lọ sí Ìbàdàn ní ká lọ ní síkò ní àwọn ṣe istikhara wọ́n ń bẹ lọ́n pé Ọlọ́run tú sí ibi tó dáa sí ìyàrú tó dáa fáwọn kí wọ́n lọ sílẹ̀ ọjà jágbó láti Sheikh Adam. wọ́n láwọn rí Ìbàdàn àwọn rí tí ọ̀dà ń bẹ àwọn agbé méjèèjì sínú òṣùwọ̀n Èkó àbí Ìbàdàn náà. Sheikh Adam làwọn ṣe istikhara àwọn làwọn ń fún bàbá alẹ́ ìlálábọ̀ pé mo rí báyìí náà. ẹ máa gbọ́ bí o tọ́lá àwọn ènìyàn tó ń sọ alájàgbà fún ara wọn sọ alájàgbà sabo amárabóore jẹ Sheikh Adam nígbà tó wá dásìkò pàmìtì ẹni tọ́jọ́ rẹ̀ gan òun gan lọ́jà látàkó rẹ̀ wọ́n ń sọ pé lẹ́nu bàbá Sheikh Adam ni o Ọlọ́run kò kẹ́ gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ti lọ ìwọ́n ń yùfà sí bàbá Saki ẹni tọ́jọ́ rẹ̀ gan òun gan lọ́jà látàkó rẹ̀ Sheikh Adam ni wíyẹn sèmi o àsìkò pàmìtì ni pé wọ́n ní wàá fàjọba síwájú wọn gba permission lọ́dọ̀ ìjọba alájà àgbà wa dúró pé àwọn àfọ òní gba permission nígbà tí Ọlọ́run láti mọ lọ gba permission pàbẹ síwájú alájà wà ní ara bàbá wẹlẹ jẹ ní ara àmọ́ gbà tíṣẹ àwọn fẹ́ sọ wọn fẹ́ sọ mọ́ bí ọ̀rọ̀ mọríkà sì pilẹ̀ lágége nù so ṣùgbọ́n nìkan mẹ́rin kó tó nípa lọ́bẹ̀yẹn tí mo fẹ́ fi kún bàbá wa khalifa alákọ̀ọ́kọ́ tí wọ́n jẹ́ khalifa tó Safiyullahi Muhammadu Kamaluddin ọmọ àkọ́bí alájàgbà tá a ní ọdún 9 péré ní mẹ́láàrin àwọn àti Sheikh Adam ìtumọ̀ ní pé ọdún 9 Sheikh Adam fi jù wọn lọ so wọ́n sì lábìkú dá àwọn alájàgbà láàmì púpọ̀ àbíkú ó dá àwọn láàmì púpọ̀ àmọ́ ẹni tó jẹ́ khalifa alákọ̀ọ́kọ́ yìí ọdún 9 ní mẹ́láàrin àwọn àti Sheikh Adam wọ́n bí Sheikh Adam ní 1917 wọ́n bí bàbá táwọn sọ khalifa alákọ̀ọ́kọ́ àkọ́bí alájàgbà lọ́kùnrin tó ṣẹ́kù ní 1926 yóò fún ní calculate fún ara rẹ̀ bàbá alájàgbà gan bí wọ́n ní 1894 23 good years náà fi ju Sheikh Adam lọ wọ́n yẹ sẹ́yìn náà tàbúrò bàbá ni wọ́n ẹ lọ kọ́lẹ̀ sínú dárí yín láti sinú that is one. bàbá Safiyullahi wọ́n ti wá ń ṣiṣẹ́ ní Ìjẹ̀bú ayé pé ní 1946 wọ́n ti dàmọ́ká sílẹ̀ 1952 wọ́n tó dàmọ́ká sílẹ̀ àwọn tí wọ́n ti parí ìwé wọ́n wá ń kọ́ wọn ní ibẹ̀yẹn létà àgbàtọ́ yá wọ́n gbé wọn kúrò ní Ìjẹ̀bú wọ́n gbé wọn lọ sí Òṣogbo náà tí wọ́n gbé wọn lọ sí Òṣogbo bàbá wa máa ń wálé púpọ̀ àsìkò gbà wọn nígbà tí ó di bóyá 1940 something tí Sheikh Adam wílẹ̀ kan tán nígbà wọn ni táwọn 1951 táwọn darí láti Mẹ́kà táwọn ti nítọ̀ ilé tó àwọn fẹ́ dálẹ̀ ìtọ́ ń dà sáà tí wọ́n bá ti gbà alágbà yẹn àwọn kú mẹ́ àwọn lọ dá nǹkan àwọn lẹ̀ fún ara wọn náà fi wá ránṣẹ́ sí bàbá Léèlà alájà àgbà ló sì fi bàbá Léèlà ránṣẹ́ sí Iléṣà bàbá Léèlà wá lọ lé gbogbo yìí tẹ́ ń gbọ́ pé wọ́n lọ sí Adam lọ bá ẹgbẹ́ rí fọ́tò kan tán sí Adam lọ bá bàbá lọ́wọ́ tẹ́ bá wo fọ́tò dáadáa tẹ́lẹ̀ fọ́tò Sheikh Adam bẹ̀rẹ̀ bàbá kọ̀ọ̀kan gíga àtàwọn àgbàlagbà kan tẹ́lẹ̀ wọn ẹ rí i pé kìí ṣe súwúrà ẹni tó wà lọ́mọdé àwọn báwọn ti dàgbà gbogbo wọn ní fọ́tò wọn ti lé ní 50 ẹ lọ wo fọ́tò dáadáa wọn ti lé ní 50 wọn ti lé ní 60 gan ọ̀rẹ́ wá ọ̀rẹ́ lọ ni tí kálukú tí ó ti establish nǹkan tọ́lọ̀ ní ọ̀ establish láyé so kò sí ní tó kan bàbá pọ̀ kági pẹ̀lú dídá Amẹ́ríkà sílẹ̀ bàbá Léèlà direct pẹ̀lú Sheikh Adam ni wọ́n jọ ní connection according to bàbá tó dá Amẹ́ríkà sílẹ̀ which is Sheikh Adam ó ti bá wọn nísìn so gbogbo ìtọ́tẹ̀ àti dànkan lórí kò sí tọ́jọ́ Sheikh Adam nìkan lórí ìwọ tó bá sọ mí fún mi ó dà tí Sheikh Adam yìí nù àbí kò sọ mí tí Sheikh Adam ti contradict ara wọn kó gbé jáde kárí ìmọ̀ kìtà bàtán wọ́n ìmọ̀ kìtà bàtán so ìyẹn bá wọn bàbá Léèlà nígbà tí Sheikh Adam wá sàlàyé fún wọn tí wọ́n ń sẹ́sìn bàbá Léèlà gẹ́gẹ́ bí ọmọ tí ó dáadáa àwọn ni wọ́n wá lọ bàlàjì àgbà báyìí ni àsìkò wá ní bàbá Iléèlà wọ́n wá bá alájà àgbà àsìkò gẹ́gẹ́ bàbá Safiyullahi àjíbà àwọn náà wá wálé láti Òṣogbo tó ti ń kọ́ wọn àwọn náà wálé
so wọ́n wálé sí lọ́rin ìgbà tí bàbá lè la ẹnìkan ní please sir proof what clear can prove anything that can prove ẹ̀kọ́ kó clear yín proof ẹ̀wọ̀n yìí Ibrahim Habib imam adolo ni olókùrọ̀ ní kábílù ọ̀rọ̀ tí sẹ́kàrà máa sọ òun ní sọ imam máa play rẹ ni wọ́n tó bá ní full kíní rẹ̀ chat mi 081 05 69 46 32 ní sẹ́ndì ẹ̀sọ́ 081 05 69 46 32 that's my number béèrè rẹ̀ ní sẹ́ndì ẹ̀sọ́ kọ́ wá gbọ́ olùlàkàyè àwọn kan mí bẹ tí wọ́n sọ mẹ́tì mi fẹ́ lọ bẹ̀ tó pé ó lè dára lálẹ́ púpọ̀ ó ní dára mọ́ yàtọ̀ sí ní tá gbónú ẹ̀ àwọn sì fẹ́ kí wàhálà ọ̀sẹ̀ àkànfẹ́ set record straight now bàbá wa àwọn khalifa wa alákọ̀ọ́kọ́ alayhi rahmatullah so wọ́n wá sílé dáadáa lẹ́fẹ́ dálẹ̀ kí lóko bàbá ni lẹ́nu bàbá ni kí sọ fíìlì láyé náà kóhun náà máa bá ọ lọ àtàwọn míì ló fi jẹ́ pé ńgbà tí Sheikh Adamu ń sọ̀rọ̀ bàbá khalifa alákọ̀ọ́kọ́ gẹ̀gẹ̀ tí Sheikh Adamu gẹ̀gẹ̀ sọ̀rọ̀ wọn ní talibun bi sifatil muallim ọmọ kéwú pẹ̀lú ìròyìn olùkọ́ òun wà lára ilé ní sọmọ kéwú kọ́lọ̀ máa kẹ́ Sheikh Adamu dáadáa ó ti wá nísìn so náà fi tẹ̀lé wọn lọ sí actually gan kìí sí bàbá léèlá làáfà bàbá wa sọfíùlà bàbá wa mufuti akin basali mẹ́nu akin ọ̀dọ́ wọn àwọn làáfà wọn gan ìgbà tí wọ́n kú tán tí wọ́n ṣiṣẹ́ káàkiri tí gbogbo ẹwà bó ṣe dán wálé padà ni wọ́n fi wá tẹ̀lé wọn láti lọ́jọ́ dá Amẹ́ríkà sílẹ̀ so wọ́n jọ lọ gbogbo Abẹ́òkúta wọn ni so ọdún mẹ́ta nu ọ̀ya ẹ̀wájá gbọ́ ìtàn tí Sheikh Adamu sọ̀rọ̀ tí wọ́n fi wá so papọ̀ mọ́ta gègé bismillah Sheikh Adamu. àwọn kan ní audio yóò clear bí o ṣe clear dáadáa nìyẹn tẹ́ bá ń gbọ́ bọ̀tẹ́ gbọ́ tẹ́ bá ẹni tó bá ti nídìí ẹ̀ gbogbo ní sàlàyé fún yín kò sí nǹkan kan tí mo lé àbí tí mo yọ kú ní Sheikh Adamu sọ wọ́n tó bá fẹ́ gbọ́ mo ti fi nọ́mbà mi ẹ̀ tó bá nọ́mbà mi kó bá ń pèsè síbi Nigerian line mi kí n tó wọ́n chat mi ní send ẹ̀ sọ́kò fi dára rẹ̀ gbọ́ Sheikh Adamu sọ gbogbo ẹ̀ now. Sheikh Adamu ní nígbà tí ọ̀rọ̀ permission wá ń ṣẹlẹ̀ láàrin bàbá wa Alhaji àgbà bàbá wa afá wa àgbà bàbá wa ní Ṣakí wọ́n láwọn wá kún bàbá wa Alhaji àgbà wọ́n nítorí pé ọ̀dọ̀ wọn lòdòdó wà ní táwọn fi kún wọn alákọ̀ọ́nù wọ́n ní ẹlẹ́ẹ̀kejì táwọn fi kún wọn òun ní nítorí ọ̀dọ̀ tí ọmọ kéwu wọn bàbá alẹ́ ìlà tó ní lọ́dọ̀ wọn bàbá alẹ́ ìlú sì kí lọ́dọ̀ ẹlòmíì wọn kí ara fi ẹyọ kan lọ́dọ̀ ẹlòmíì ẹ̀rọ Alhaji àgbà Sheikh Adamu fara wọn sọ àwọn fara wọn sọ pé Alhaji àgbà fi ṣẹ̀san torí pé ọmọ àbúrò àfa àgbà Tájù Làdábì tó kọ́ Alhaji àgbà ní kéwú ọmọ àbúrò Tájù Làdábì lóbìnrin òun ló bí bàbá lè látàn sọ yìí wọ́n ní Alhaji àgbà wá gbà wọ́n sọ́dọ̀ wọ́n sọ wọ́n di gbogbo nǹkan yóò sí wà nísìn so ẹ mọ̀ gbọ́n mẹ́gbà tí wọ́n sọ̀rọ̀ rana gan pé rana àwọn àtàlájà àgbàjọ lára Alhaji àgbà ti bẹ̀rẹ̀ rana tó jẹ́ pé àwọn oníyàn àwọn ibìkan bẹ́ tí mi ìfẹ́ máa wọ́ bẹ̀ náà ẹjá wọn gbọ́dọ̀ Sheikh Adamu wọ́n wá ní nígbà tí wàhálà wọn wá ṣẹlẹ̀ so táwọn wá kún wọn tọ́lọ́ ń bá débì kan wọ́n wá tásìkò àwẹ̀ táwọn fẹ́ máa tí bàbá àwọn fẹ́ máa lọ sí àjàṣẹ́ táwọn ti ń ṣe wá sí bàbá alẹ́ ìlànà padà sókè ní tán ti ń ṣe wá sí táwọn pé àwọn méjì ti fa Abẹ́òkúta lẹ̀ wọ́n ń wá ibòmí làwọn ó shift ilé kéwù yẹn lọ àwọn wá rò pé sí Ìbàdàn ní Àbẹ́kù bàbá tí àwọn ṣe ń sèkára àwọn yẹbẹ wò káàkiri pé bó ní bó lálò lọ́dọ̀ Ọlọ́run so ó padà kílẹ̀ sáwọn pé Èkó ni káwọn fi sí ṣùgbọ́n wọn ti bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ ni wàhálà permission ṣẹlẹ̀ tí ẹlẹ́mọ̀ láwọn kún Alhaji àgbà lẹ́yìn ìgbà táwọn sí gbogbo ọ̀rọ̀ ń yanjú débì kan àwọn àsìkò Ramadan ti dé kàn àbásìkò wáàsí àwọn fẹ́ máa lọ kí bàbá lè lánàá ọmọ lọ bí kálukú sí wáàsí rẹ̀ so làwọn sọ fún bàbá lè la pé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí nìsín tí wọ́n bá lọ tẹ́mi bá la àwọn méjèèjì náà ni bàbá Alhaji àgbà ń wò lójú takun so tí àwọn méjì ọba sí ń lé ẹ̀rọ ọmọ bà wọ́n lẹ́nu Sheikh Adamu ni o àwọn ọmọ tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀rù so bọ̀ sí pé tí ọba rẹ̀ nìkan kan máa ń náà àwọn méjèèjì ok kí wọ́n lọ ṣẹlẹ̀ kí Sheikh Adamu wá wí pẹ̀lú èrò dáadáa tí wọ́n rò yìí ọ̀yá. wọ́n ní ẹni tó kún Alhaji àgbà jù ní gbogbo ọmọ kéwù Sheikh Alhaji àgbà kò sí bí àwọn nítorí pé àwọn làwọn orúkọ àwọn míì bá ṣe ń bẹ wọ́n ń kún àwọn ni torí pé àwọn làwọn lọ́wọ́jọ́ àwọn làwọn lóyìn Alhaji àgbà fara wọn sì sọ eléyìí Alhaji àgbà sọ eléyìí wọ́n nígbà tọ́rọ̀ permission ṣẹlẹ̀ èmi ló kún Alhaji àgbà sọ bẹ́ẹ̀ meanwhile bàbá tí wọ́n jẹ́ ọ̀rẹ́ pẹ̀lú Alhaji àgbà yìí bàbá afá Ṣakí wọ́n ti kọ́ ẹnìkan bàbá Ṣakí kọ́ ẹnìkan tó yẹ pé ẹni ń kọ́ Sheikh Adamu kéwù tó yẹ pé bàbá Ṣakí àfá Sheikh Adamu ní lápá kan tó yẹ pé bàbá wọn ló yẹ kí wọ́n kún Alhaji àgbà nítorí pé òdodo làwọn kún kọ́lọ̀ bá kẹ́ gbogbo wọn ẹ̀tí ń gẹ́gẹ́ báwọn nísìn so wọ́n Sheikh Adamu sì sọ orísìí táwọn fi kún Alhaji àgbà rísí alákọ̀ọ́kọ́ ni pé wọ́n lọ́dọ̀ Alhaji àgbà lòdòdó wà tọ́lá Alhaji àgbà jíjẹ̀ bí ìbádìí hayatihi hatta nihayatihi aw nihayatiha náà èyí wọn báwọn wọ́n ní ẹlẹ́ẹ̀kejì òun ní nítorí ọ̀dọ̀ tí bàbá lè látọ́jọ́ ọmọ kí wà tọmọ fún Alhaji àgbà tí wọ́n ní lọ́dọ̀ àwọn
náà ẹ̀yà wọn gbọ́dọ̀. wọ́n nígbà táwọn bá lọ nígbà Àjàyí táwọn ti yanjú gbogbo nǹkan táwọn tó ní káwọn bọ̀ náà. wọ́n ní àwẹ̀ wá dé ẹ̀rọ mọ́tò bẹ́ẹ̀ tí bàbá léla ó lọ sókè ní tán ti ṣe wá sí ṣé adámọ́ lọ sájà sí tán ti ṣe wá sí. wọ́n ní àwẹ̀ wá dé ẹnìkan ní ṣé bàbá Saki ni wọ́n ń parọ́ ìpè wọn lónìí rọ̀ ìpè wọn lónìí tẹ́ bá gbọ́ síbẹ̀ so wọ́n tọrọ àforíjì míìnì rẹ̀ Ọlọ́run kò foríjì mi kọ́ bá ń kẹ́ bàbá àgbà Awẹ́lẹ́njẹ́ àti gbogbo àwọn afá àgbàlagbà ní Saki Ọlọ́run bá kẹ́ gbogbo míìnì wọn. náà bàbá Sheikh Adamu wa ní àwẹ̀ wá dé àwọn fẹ́ máa lọ sí Àjàṣẹ́ bàbá akọ́kọ́ gíná fẹ́ bàbá lè lánàá fẹ́ máa lọ sí ibi tí wọ́n ti wá sí wọ́n láwọn wá sọ ọ̀kan kílọ̀rọ̀ tí wọ́n sọ. ẹ máa gbọ́ bí o we were very very important. bàbá Sheikh Adamu wa ní àwọn wá bí wọ́n pé àwọn bàbá lè la pé ọ̀dà tí wọ́n bá kú lé tèmi kú lé tálàjì àgbọ̀ rẹ̀ nìkankan ẹ̀rọ ọmọ bá àmọ́ ẹbí ọmọ tí wọ́n bá lè pẹ̀lú pẹ̀lú ọmọ bá wọn o so ìtìpọ̀ tí wọ́n wí ní káṣí kóòtù wọn bí wọ́n ṣe wí so wọ́n lè ọmọ bá wọn so tí wọ́n lè ní pé bóyá kò ní dùn mọ́ wọn tó wọ́n sọ àwọn méjì mẹ́jà kú torí pé àwọn méjì rí wọn bí ọmọ ẹgbẹ́ mo bí ẹlẹ́kan pé bàbá sọmọ ni so wọ́n á ní ọ̀dà èló gan lòún rí níbi wáàsí tó ọmọ lọ sí wọn ní pọ̀n mẹ́wàá so gbàtí bàbá lè la ní pọ̀n mẹ́wàá làwọn rí kí ni ṣe ara wọn sọ ọ̀yà. wọ́n á ní sẹ́pọ̀n mẹ́wàá ni Ọlọ́run ó di pọ̀n mẹ́wàá wọ́n lọ bẹ̀ wọn kí wọ́n ní wọ́n fẹ́ ká ṣe ìgbà tí wọ́n á ní Ọlọ́run ó di pọ̀n mẹ́wàá wọ́n á sọ pé àwọn sanwó àwọn ọmọ san fún wọn wọ́n á sì san fún wọn ẹ lọ́wọ́ ní tó mú tó wà very important Ọlọ́run ó di pọ̀n mẹ́wàá so Ọlọ́run ó di òun lè tún wọn méjì pé máa wọ́n rí máa san so n ta fi lè mọ̀ pé máa wọ́n rí máa san òun ni kí wọ́n san wọn àsán lẹ́ẹ̀kan so ta ló wíwẹ̀ ṣé ká ló fa ẹ̀ ló wíwẹ̀ ẹ̀tẹ́ tiẹ̀ bọ̀ náà ṣe mọ̀ pé wọ́n ti mú àwọn méjì sọ pé Èkó ló dà àwọn sọ pé lọ́ọ́ jókòó lágége ìtumọ̀ nípa àwọn méjì ti wáyé kan tí wọ́n máa lù bí ilé kíw ọ̀tẹ̀já gbọ́dọ̀ Sheikh Adamu. wọ́n ní lọ́ọ́ jókòó lágége ká lè fi torí jíjókòó rẹ̀ ká lè fi rí ilẹ̀ ságége àwọn méjì ò rílẹ̀ wọn à ní kí n lè fi kó lè fi bá mi rílẹ̀ ká lè fi rí ilẹ̀ I'm going somewhere now. kọ́ jẹ́ pé ìwọ ti mọ ibi táàrí wọn lọ jókòó lágége Ọlọ́run ó di ó lè jẹ́ pé ìjẹni Ọlọ́run tó wà lára wọn ni wọ́n fi wí ó lè jẹ́ pé èrò wọn ni kéré máa sanwó pọ̀n mẹ́wàá tó ṣe fún ọ àwọn méjì á fi àyè tí Sheikh Adamu ò gbà kí bàbá lè lọ padà sókè nílọ sí wá sí nítorí tọ́lọ́ torí alájà àgbà ni according to Sheikh Adamu nítorí táwọn méjì bá kú nílé ta ni mo fi sọmọ ìyá wọn gbọ́dọ̀ wọ́n ní bí bàbá lè láti dèrò Agége nù ni pé lọ́jọ́ kó síbẹ̀ ó fi máa fojú fílẹ̀ wo ibi táàrí nílẹ̀ láfíà ọ̀yá. bàbá ṣé àwọn afẹ́pẹ́ sí wọ́n ní Ọlọ́run tó lànà tó lò ní tó lọ́la ọgbọ́n pípọ́ sí rí làwọn kò sí lọ́nà tí bàbá ṣe èmi o èdè tí mo gbọ́ yìí òdodo ni wọ́n sọ. a fi àwọn bàbá lọ́rùn sílẹ̀ ṣùgbọ́n ẹ̀rí pé anything tó bá ti wá lórí ọ̀rọ̀ lè kéwú lẹ́yìn eléyìí tí ń ṣe yìí lẹ́yìn bóyá oṣù kan fídíò tí mo ṣe yìí wọ́n á dìlítì ẹ̀ kó lórí àfisùn tí ń dìlítì kìíní wọ́n á dìlítì ẹ̀ so ẹni tó bá lè download kó download ẹ̀ lọ tọ́wọ́ ẹnìkan bá tún torí gbà wọn ẹgbẹ́ àtàtún jáde jóni wọn ní ànábì òsínú kòtò kìíní kankan àwọn yàtọ̀ jáde mi ò lè máa àgbà máa repeat kìíní gbogbo nǹkan kó dúró kó mú stand rẹ̀ nǹkan kó lọ pàdé Ọlọ́run tó kàn mí nù lẹ́yìn eléyìí tí mo ti ń ṣe yìí ti sọ̀rọ̀ eléyìí rí báyìí àmọ́ nítorí gbogbo àwọn wàhálà tí wọ́n ń dá tí wọ́n fi ń dà lóru wọ́n fẹ́ máa rí dúkú àwọn àgbàlagbà kẹ́ ẹ máa sọ fún wọn pé ẹni tí ń gbowó oṣù mẹ́fà bàbá tiwa so alẹ́tọ̀ọ́ láti jáde láti wá defend láti wá sẹ́ẹ̀tì rẹ́kọ̀dù straight àti gbogbo ń tọ́sẹ̀lẹ̀ nígbà táyé ní sí wà lọ́rùn wa tó jẹ́ kó dodo la fẹ́ fi hàn torí ẹ̀yẹ́ pé n play ọ̀rọ̀ alájà kankan àbá àfàwà kankan ọ̀rọ̀ Sheikh Adamu n play látòkè délẹ̀ so lẹ́yìn eléyìí ẹni tó wá fẹ́ download ẹ̀ kó download ẹ̀ sọ́wọ́ tẹ́lẹ̀ tí n bá ti ṣẹlẹ̀ kí wọ́n máa play rẹ̀ fún wọn èmi ìtẹ̀ gbẹ́ni kan bá tún wá dọ̀tún la tẹ́lẹ̀ kan bá tún wá ẹ̀kan tó máa ní ilé ìlà kìnìkan gbowó oṣù ìyẹn ráyè níta fàyè sí pọ̀ kọjá ká máa repeat nǹkan lọ lẹ́ẹ̀mẹwàá nǹkan ìsà ń padà bọ̀ kò padà bọ̀ àtijọ́ fa ti sọ eléyìí sọ tẹ̀ tọ̀hún ti sọ ti sẹ́mi ìgbésẹ̀ mẹ́ta pé yín ìsà padà bọ̀ kò padà wá ogun kìlọ̀ lójú oorun ló ti gun ojú ayé ló ti gun yín láti máa jà sí 24th century Islam ń bàjẹ́ wọ́n bú Islam wọ́n bú Ọlọ́run lọ́tún wọ́n bú Ọlọ́run ló sì gbogbo àwọn àgbàlagbà wọ́n rí nǹkan kan ṣe sí ẹ̀mí jẹ́ mufti ìwọ́jẹ́ mufti kìíní kankan tí kálukú dà sí nìyẹn ìyá mata náà fi yánsà láàbù so now wọ́n ní kí wọ́n èmi wà ní Àjàṣẹ́ ọ̀nà jì kí wọ́n tún wá lò kíní ọ̀nà jì tani bàbá yọmọ rí pé Allahu Akbar rahimallahu Sheikh Adam
bàbá lè làwọn ti wá rílẹ̀ táwọn ra wọ́n ti rílẹ̀ táwọn ọmọ lò bàbá Sheikh Adam ní yàrá bàbá lè là according to Sheikh Adam ṣe pé àgbọ̀ side story gbogbo nígbà tí ń gbọ́ kínní àgbọ̀ bàbá lè là àgbọ̀ side story tiwọn so ọlọ́run kọ̀kẹ́ wọn ìgbọ́ tí Sheikh Adam náà ni a sì gbà pé wọn ò ní parọ́ ọlọ́run bá kẹ́ gbogbo wọn tó jẹ́ kí a mọ̀ dá fún wọn sí so wọ́n wá rílẹ̀ bàbá Sheikh Adam ní àwọn ní káwọn rà bàbá lè là ní mọ̀jẹ̀ àti rà já kárẹ́ǹtì rẹ̀ ní àbí nǹkankan so ẹja máa gbọ́ dáadáa náà ká máa gbọ́n so wọ́n ní awwalu khilaf báwọn kọ̀ọ̀kọ́ yapẹ́ ẹnu lórí nǹkan kan rí jọ́ta àwọn tí ń bá ara bọ́ láti fi over 3 years ẹ̀kọ́ ti lọ́dún mẹ́ta ní Abẹ́òkúta ọdún ẹlẹ́kẹ̀rin ni wọ́n lò lọ yìí náà wọ́n ní lórí pé kálíìsì rẹ̀ ká sanwó fún wọn fún gbàgbà ọdún mẹ́wàá láfi lò ọdún mọ́kànlá láfi lò so ọdún 20 láfi lò àbí kábẹ̀ kan ra ayẹ́ kó di tiwa bàbá lè lálọ́ nǹkan wọn àwọn ní kálíìsì rẹ̀ ni Sheikh Adam ní kára wọ́n ní bí táwọn kọ́kọ́ ní ìyàpẹ́ nù nígbà tó sì dúró ní stand rẹ̀ náà kí ló wá ṣẹlẹ̀. ẹ máa gbọ́ wọ́n ní torí pé àlọ́ kankan tá wọ́n ní àbálẹ̀ láti torí pé àlọ́ kankan tá a kó jọ àyàfi ìtumọ̀ nígbà tí wọ́n ti rí tí wọ́n lò tán wọ́n ti rá àwọn ọmọ kéwú ti wà ń bẹ̀ tí wọ́n ti ní aláìsọ̀ fún láti tẹ̀lé wọn wá àtàwọn ọmọ míì náà Sheikh Adam sọ àwọn ọmọ míì náà ilé ìsàtí wọ́n ti ń kọ́ àwọn ọmọ kéwú wọ́n tẹ̀lé wọn wá Sheikh Adam fara wọn sọ ibi ẹni tó bá lọ gbọ́ tó bá gbọ́ fúlù ẹ̀mí kọ́ta àwọn tí wọ́n fẹ́ lò jáde mẹ́rin so Sheikh Adam ní àwọn kan tẹ̀lé wọn wá so ní àwọn tí wọ́n tẹ̀lé wọn láti lọrin tí Sheikh Adam láwọn tí wọ́n rántí dákọ̀ wọ́n ní aláìsọ̀ fún láì ìjìsà alákọ̀ọ́bẹ̀ lájẹ́ àgbà so wọ́n sì ti parí kéwú wọ́n ti parí ìwé wọ́n ti dolùkọ́ tó ti ń kọ́ àwọn èèyàn káàkiri secondary school Ansaru Dini wọ́n kọ́ Arabic teacher ni wọ́n ń ṣe ń bẹ̀ kó tó di pé wọ́n ti wá pọ̀ níjẹ̀bú wọ́n ti tún lọ state mi Ògùn state náà kọ́kọ́ alájà Khalifa lákọ̀ọ́kọ́ wọ́n tún wá ti lọ state mi Ọ̀ṣun state ní sọmọ kékeré so kó tó di pé wọ́n wá tẹ̀lé àfa wọn wá pé wọ́n fẹ́ dá mọ́ríkà sí wọ́n fẹ́ dá alájà bá wọn tẹ̀lé wọn lọ ìwà sàwọn nìkan wọ́n tún mú àbúrò wọn babalẹ̀ lámú àbúrò wọn àwọn bàbá tí wọ́n ṣe kúrò ní tí wọ́n ń pè wọn fọ àtàkùnrin dákọ̀ tí wọ́n ń pè ní Alhaji Bayo Sala tí wọ́n jáná sí fún Sheikh Adam pẹ̀lú wọn àdàbíyà kọ́lọ́n kọ́kẹ́ gbogbo wọn so àwọn tí wọ́n tẹ̀lé wọn wáhùn àtàwọn míì tí wọ́n kọ́ lábẹ́kúta àtàwọn míì tí wọ́n ti rílẹ̀ wọ́n ti bí bàbá líla lórí ni báwọn ni wọ́n rí ni ṣùgbọ́n àkọ́tún tó Sheikh Adam wọ́n ní kí wọ́n jòkó lágége kó fi máa wọlé tààrà bí Sheikh Adam ṣe sọ so wọ́n á rílẹ̀ tán awwalu khilaf àkọ́kọ́ ìyapẹnu yára jálísì rẹ̀ wọ́n ní wọ́n wá ń sọ pé àti ní owó tá a lè fi ralẹ̀ àyàfi owó tá a bá ń gbà lọ́wọ́ àwọn ọmọ bólẹ̀ ti rí pé wọ́n san pọ̀ mẹ́wàá fún Sheikh Adam san owó fún ẹgbẹ́ mi jáde káwọn bóyá Sheikh Adam ní contradict ara wọn ẹjá bọ́ sí. wọ́n ní àwọn gbowó oṣù mẹ́fà lọ́wọ́ àwọn ọmọ owó òun náà làwọn fi sanwó lé làwọn fi sígbà làwọn fi sanwó tí aláwọ̀ láwọn làwọn ní alayhi rahmatullah bọ́ọ̀lù sọ ti padà á di tiwọn ẹgbọ́n mi tí Sheikh Adam sọ gbogbo nípìnlẹ̀ wọ́n jọ níní wọ́n jọ dálẹ̀ ní Sheikh Adam lòdì fíkà àwọn ni wọ́n sì pè wọ́n sí lábẹ́kúta nígbà tó ti dẹ́kọ̀ gẹ́tí change tó pé wọ́n sí lọ́ndà ẹgbẹ́ mọ́ náà ẹjá bọ́ ìkújà. ẹ̀fẹ́ gbọ́ bí wọ́n ní táwọn bá sanwó tán owó táwọn ọmọlé kí ó bá san oṣù mẹ́fà làwọn gbà lọ́wọ́ wọn táwọn bá sanwó tán èyí tó bá kù àwọn mú òkú àwọn pèsè méjì bàbá lè lóhùn kan àwọn ní oko òkú Sheikh Adam ló wí o ń bolẹ̀ tí tẹni Sheikh Adam sanwó fún wọn ẹni tí ń gbowó oṣù àwọn tí ń sanwó oṣù fún wọn sanwó oṣù Sheikh Adam. Sheikh Adam ní ìtọ́ bá kù kákùn fáwọn ìyàwó wa káwọn wá dàbàrà káwọn tún wà nǹkan mí káàkiri wọn ní bó ti rí nù ní bí mọ́ríkà ti ṣe pílẹ̀ nù tó ti wà nísìn so now ibì kan bẹ́ẹ̀ ní sì tí a mọ bó ṣe jẹ́ èmi ò mọ bó ṣe jẹ́ yìí gbọ́ so ní pé ṣé bàbá lè lánìí ká líìsì rẹ̀ Sheikh Adam ní kára ṣé wọ́n jọ ra ń gbà náà ni ṣé wọ́n líìsì ẹ̀ ń gbà náà ni Sheikh Adam mẹ́nu bá èmi ò àárín ni bóyá wọ́n lè gbọ́ ń bò mí ò ṣùgbọ́n eléyìí fídíò tó kún kẹ́kẹ́ yìí kò sí mbẹ̀ pé mo padà wàhálà apàdàjọ wàhálà gírí pé kára ok àgbẹ̀ padà gírí pé ká líìsì ẹ̀ yìí tá a sáà gbọ́ mẹ́ ni pé àwọn ọmọ kí wà ń gbowó oṣù mẹ́fà àá sì fi ń sanwó ibi tá ń lò yìí tó bá kù làwọn méjì ó pin ìwọ mú iye báyìí Sheikh Adam sọ bẹ́ẹ̀ ìwọ mú pọ́n iye báyìí èmi náà mú iye báyìí dájọ́ mu ọtí ń pinnu náà Sheikh Adam bó ṣe rí nu agége nu so wọ́n ti lọ́dún mẹ́ta wọ́n ti wá tún lọ́dún inú fi sọ pé ó kọjá ọdún mẹ́ta ẹ ṣeun 50% share now. wọ́n dàbí pé wọ́n sọ kíní kan yíyan ẹ jẹ́ kí n dá padà sẹ́yìn torí àwọn tí ó ń gbọ́kúgbọ̀ mo fẹ́ gbọ́ bí owó òun dáadáa ìlú ni wọ́n bá wọn ṣe ń pín now. Allahu Akbar 50-50 náà ni bí àfa Abdullahi ṣe sọ àwọn alájọ Engineer Abdullahi Babatunde bọ́sí wíwú náà ni wọ́n ní wọ́n kó ọgbọ́n kan èmi náà kó ọgbọ́n kan yòókù náà mo fẹ́ try àti gbọ́ bẹ̀rẹ̀ dáadáa nítorí mo gbọ́ ọ̀nà tí bàbá Sheikh Adam sọ pé bùkátà àti ẹ̀pọ̀ ní tèmi lọ́jọ́ mo bóyá wọ́n fẹ́ fún wọn lówó kún ni àbí nǹkan kan so tó jẹ́ kí n dá pàṣẹ yẹn náà.
ok ẹja gbé jẹ́ ń gbọ́ síwájú sí. wọ́n ní ṣé ara wọn ni èmi yóò ralẹ̀ ni èmi ò ní fẹ́ kí n yóò bùn mí lẹ̀ alájà bàbá lè lánìí no ní ralẹ̀ á lè ṣe ẹni wọ́n ní ibi tí wàhálà ti ṣẹlẹ̀ nu so wàhálà ti ṣẹlẹ̀ wọ́n ti ń ká àwọn ọmọ ń kéwú wọ́n ní owó oṣù mẹ́fà là ń gbà tí ń túmọ̀ pé àmọ́ ẹja gbọ́ bí tí ó parí sí náà owó oṣù mẹ́fà bí wọ́n sọ wípé owó oṣù mẹ́fà là ń gbà wọn láàmì sí pé kìí ṣe ẹ̀kan náà ti gbé owó oṣù mẹ́fà wọn tó bá jẹ́ pé tí wọ́n sọ yìí ni owó oṣù mẹ́fà là ń gbà lọ́wọ́ àwọn ọmọ owó oṣù mẹ́fà péré la gbà ọ̀tọ̀ nù ṣùgbọ́n owó oṣù mẹ́fà là ń gbà láàmì sí pé kìí ṣe ẹ̀kan ní wọ́n gbé owó oṣù mẹ́fà wọn wọ́n ti gbà lákọ̀ọ́kọ́ wọ́n ti wọ́n ṣe wá kẹ́jì wọ́n gbẹ́lẹ̀ kejì náà mẹ́jà gbọ́. aláwọn sọ fún wọn pé nígbà tó ní ká máa líìsì ilẹ̀ ìwọ ló dòkó tì mí ó encourage mi ó ń discourage mi nìyẹn náà nígbà tó bá ní kinní kan tí ìwọ tó dòkó tilẹ̀ tó ní ká máa ṣe bó láti wá ṣe kinní kan náà. Afọlábí owó ni ẹ máa gbọ́ wọ́n ní àwọn ọmọ àkọ́kọ́ tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní kọ́ náà kí ló ṣe wọ́n ṣe kádàm. mo rò pé bí tí wàhálà ṣe láàrin àwọn méjèèjì nìyẹn a lè sílẹ̀ ara lẹ̀ mo rò pé bàbá àwọn wa ń tọ̀ tọ́ọ̀ bá ti gba tèmi tí adámọ̀ gba tiwọn àwọn náà gba ti àwọn náà according to ṣe kádàm ní baba lè la fi ibẹ̀ wọlé wọn á kú mẹ́. so ṣùgbọ́n ní oṣù mẹ́fà sóṣù mẹ́fà lákọ̀ọ́kọ́ ni sóṣù mẹ́fà ẹlẹ́ẹ̀kejì ni sóṣù mẹ́fà ẹlẹ́ẹ̀kẹta ni wọ́n indicated kò wá stated so now so wọ́n á fẹ́ sọ àwọn ọmọ àkọ́kọ́ táwọn àkọ́kọ́ ìdí ó parí sí náà now wọ́n nígbà tí bàbá lè láti wá kú àwọn nìkan làwọn wá ń rọrùn kíláàsì mẹ́rẹ̀ẹ̀rin bó làwọn tí wọ́n rọrùn ẹ̀ àwọn tó ti jẹ́ senior àwọn anìtọ̀ kan máa help àwọn akọ́ junior àwọn ń kọ́ àwọn ṣùgbọ́n nígbà pé wọ́n ní oṣù mẹ́fà là ń sanwó bẹ̀ sóṣù mẹ́fà aláwọ̀ kan ní pé kì í oṣù mẹ́fà lákọ̀ọ́kọ́ tó bá yẹ pé ìtàn àwọn fẹ́ dìbò gan-an kì í oṣù mẹ́fà lákọ̀ọ́kọ́ ní oṣù mẹ́fà là ń sanwó ibẹ̀ tí alámọ̀ kan ní wọ́n sọ now. so now ibi tí mo rí bá dé nìyẹn ibi tí mo kọ́ ti dé sọ pé wọ́n á ní wọ́n dúró kọ́ àwọn fọ́jú alákọ̀ọ́kọ́já so àwa mọ ọdún mẹ́ta níbẹ̀ ṣe oṣù mẹ́fà níbí ni àbọ̀dún kan tí wọ́n dúró parí ẹ̀ so ọdún mélòó náà fi ń ṣe ìdádí lọ́dọ̀ wọn jọ́nà lọ́hùn. hello máa ń pè padà gbọ́ bínú ìyàwó mi ní ń pè mí now oṣù mẹ́fà bí wọ́n ṣe lónìí ṣé oṣù mẹ́fà náà lónìí ká ṣe wá gbà pé oṣù mẹ́fà méjì ni ọjọ́dún mẹ́rin nìyẹn ká gbà bẹ́ẹ̀ ká gbà pé oṣù mẹ́fà pé ni wọ́n lò lẹ́kọ̀ọ́ papọ̀ mọ́ Abẹ́òkúta papọ̀ mọ́ ti Abẹ́òkúta ọdún mẹ́ta tí Adamu kan spẹ́ni ara wọn sọ papọ̀ mọ́ ti ọdún mẹ́ta àbọ̀ ilẹ̀ tí lóṣù mẹ́fà tẹ́ ń dakọ̀ lẹ́yìn bí pé èmi ní ń sanwó fún mo lẹ́tìrì. ìyá bẹ̀rù Ọlọ́run ìyá bẹ̀rù jọta pàdé Ọlọ́run ẹ fi Islam lọ́kàn balẹ̀ gbogbo àwọn àbáyé tílíkà umatun qad khalat gbogbo tí wọ́n ṣe ètò ṣe dáadáa ti lọ bá wájú Ọlọ́run díẹ̀ ká tó kù Ọlọ́run foríjì wọn lógo Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fáwọn náà ìjà gbọ́ lẹ́mìí ẹ̀sìn ẹja fi Ìlọrin lọ́kàn balẹ̀ a nídìí àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n nígbà míì yẹn nídìí ẹ̀ nígbà tí ẹ bá ń parọ́ tẹ́ẹ̀lì òdodo tó hàn lẹ́bàá tẹ́ẹ̀sì máa chíjẹ sí ká dákẹ́ ni àní dákẹ́ láíláí ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ bóyá kọ́ọ̀lù èèyàn kan àbí èèyàn méjì ẹ̀ ká gbà so ẹni tó bá fẹ́ kọ́ọ̀lù wọlé tó bá ní ẹni additional kíní tó fẹ́ fi kún àbí tó bá rú wọn lójú so kí wọ́n sọ nọ́mbà mi ní 081 05 bóyá tó ní nọ́mbà mi so àmì tí o bá ní o ní mò ń pè ọkọ̀ +234 kó lè lọ +234 081 04 69 46 32 now kọ́ọ̀lù kan ti wọlé. Assalamualaikum Ustaz. Waalaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ẹ mọ̀ pé ètò fa Ọlọ́run jẹ́ mọ́ bí dáadáa. Àmì ẹ̀dá kan jẹ́ pé nọ́mbà yẹn ó dọ̀ máa mẹ́kọ̀ọ́ tẹ̀ ẹni tó bá fẹ́ pè wọlé lórí nọ́mbà yìí 081 05 69 46 32 +234 81 oníbi 081 05 69 46 32 ẹni tó bá fẹ́ pè wọlé ẹni tó bá mọ nọ́mbà mi now salamu alaikum sa. Wa alaikum salam wa ẹ pé ètò Ustaz Ọlọ́run jẹ́ mọ́ bí dáadáa. Àmín àmín. Gbogbo ìlàjọ òde náà Ọlọ́run ó kún yín inshallah. Ọlọ́run ó kún yín oníkà ìdára yín. Àwọn wò yìí gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ni gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ni ẹ̀yin gẹ́gẹ́ ni ẹ̀yin lápè ní security alájà àgbà security wọn tó jẹ́ pé bandit
àwọn bandits tó bá fẹ́ máa takosa alájàgbà ẹ̀yin lọ́lọ́run yẹn ẹ̀yin ní security ẹ̀yin àtàkì wọn àwọn bandits tó bá fẹ́ máa jíṣẹ́ alájàgbà ẹ̀yin ìgbà táwọn bandits tó fẹ́ jí òun alájàgbà tó fẹ́ kidnap òun alájàgbà ẹ̀yin náà ti dá padà ìgbà táwọn bandits tó fẹ́ yọ ìnìsọ́mí tó fẹ́ dàtẹ̀lú ẹ̀yin náà ni tó fẹ́ kidnap òun alájàgbà tó fẹ́ kidnap ìnìsọ́mí ẹ̀yin náà lọ́lọ́run ló gbà náà ọlọ́run ti fi yín lẹ̀ inshallah ẹ̀yin lọ́lọ́run lò torí àwọn eléyìí táwọn bandits ni wọ́n wàláì bandit ni wọ́n ẹ dákun ẹ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tá a sọ ní ẹ dákun. ṣé wọ́n ṣe bandit ẹni wọ́n fẹ́ kidnap ohun alájàgbà ohun àdàbíyà tí wọ́n ní ẹnìkan lónìí bandit ni wọ́n fẹ́ kidnap ohun lọ bòmí nù kẹsẹ̀ máa ṣe ránsọ́ọ̀mù kẹ́ máa ṣe nígbà tẹ dé ẹgbà padà ẹgbà náà padà bàbá wọn bá gbẹ fún ẹ náà kódà nípa ní sọmi bàbá wọn bá lọ ní wà náà wọn jọ pẹ̀lú ìyàlífà fún ẹ wọn kí ìyá rẹ ní bàbá bandit náà tún gbọ́dọ̀ sọ bàbá wọn lọ yẹjú ẹ wọn náà ẹjẹ àgbà ní ẹ bá gbọ́ kílẹ̀ tìyẹn bàbá wọn lọ sọ nígbà bẹ́ẹ̀ wọ́n ní gbàdá nìkan nígbà wọ́n ní kẹsì bàndìrì wọ́n ní báńdì wọ́n ní wọ́n wà gbọ́sọ wọ́n máa sọ lágbáwá tó sì wọ́n ló sì lójú àwọn bàbá wa dàrẹ́ ti bọ́mí àbábá gbé wa gbogbo àwọn báńdì kò sójú wọn wọ́n èbí wọn ẹ báńdì ni wọn kidnapper ni wọn wà láì kidnapper ni wọn kidnapper ni wọn wọ́n èbí wọn gbà náà àmọ́ àbọ̀ wà lọ́ní sọ tó sojú àwọn táwọn ọmọ wa dára tí wọ́n máa dára pẹ̀lú kéwú tí wọ́n máa sọ lágbáwá kọ́lá bàbá àtẹ̀mí sọ fún mi káwọn ọmọ ẹ̀lí tí wọ́n gbà náà pàṣẹ wọn làwọn ọmọ ẹ̀lí tí wọ́n gbà náà àwọn ẹ̀lí tí wọ́n lọ sí lọ́lẹ́ àgbélọ́ bá gbà náà tó mẹ́fà àwọn làwọn máa ṣe wọ́n sọ. kí ni ọdún òní ẹ around before 1945 1945 ni wọ́n lè Èkìtì before 1945. bàbá gúgúrú tí mo ní wọ́n sẹ́ndì wọn lọ sí Adó Èkìtì ọmọ wọn ní sọ̀rọ̀ àbí so àwọn ni wọ́n sọ̀rọ̀ ìjọ 19 kí náà sẹ́ndì wọn lè Adó Èkìtì. 1945 ló sẹ́ndì wọn lè Adó Èkìtì. 1945 yes. ìwé náà lọ kọ́ wọn bí àbí kéwú. kéwú àti ìwé àti kéwú lọ kọ́ wọn bí. 19 ẹ máa gbọ́ sá mo fẹ́ fi gàgà múlẹ̀ ni mo fẹ́ fi gàgà múlẹ̀ ni sá ẹ ó dàn sá mo fẹ́ fi gàgà múlẹ̀ ni 1945 tẹ́ ẹ sọ yìí gan kíkẹ́ bá dá amẹ́ríkà sílẹ̀ ìròrí rẹ̀ kò tí ì sinú sí kadam according to sí kadam. wọ́n ní 1946 1946 ní kí ló ti gbà lórí àwọn sì present ẹ̀ fáwọn kínní wọ́n gbà alábọ̀ wọn gbà tán àwọn wa lọ mọ́kànlá sí wọn gbà táwọn dé. nígbà tí alága àgbà ṣe bàbá lọ sékìtì tí wọ́n lọ ṣe tí wọ́n tọ́ ẹgbẹ́ wọn bá sáà òkè alága àgbà ní sanwó fún wa láti lọ ní. ẹni kìíní ẹ tó sọ ní sanwó fún tani. fún bá tún dá ìwà. Allahu alága àgbà ní sanwó fún wa. Allahu akbar. torí gbà yẹn wọ́n sì ẹ̀fẹ́ lọ máa sáwùdí ìwà sékìtì ni wọ́n lọ máa sáwùdí ìwà sékìtì alága àgbà ní sanwó fún wa. Allahu akbar. alága àgbà ní sanwó fún wa. so àwọn Ansarudeen níjọ náà ní torí pé àwọn Adó Èkìtì náà pọ̀ wọ́n mọ̀ gbọ́ yín báyìí o. àwọn alága àgbà ní sanwó fún wa 1945 kò rújú. ẹ dákun yín fún gbogbo àwọn ẹ̀kọ́ gbọ́ yín. Muhammed Babatunde Barrister Muhammed Olúgbù bàbá gúgúrú ni mí. bàbá gúgúrú gangan. bàbá gúgúrú gangan ni mí. alhamdulillah gangan ni mí. àwọn gangan ni mí. alága àgbà ní sanwó oṣù wọn kìí ṣe bá sábà àwọn tó lè wọ́n lọ gbà sábà gbé wa. Allahu akbar. bàbá tí wọ́n ẹdún òkèwú ni wọ́n rán wọn lọ bàtà wá débẹ̀ àwọn náà ṣe wá gbà Ansaru bàbá gúgúrú wá ṣe gbà Ansaru gidi gangan wá sábà bàbá Gídáńdò wọ́n pọ̀ bẹ́ẹ̀ bàbá Làbí wọ́n gbà bàbá Làbí bàbá Gídáńdò àwọn Èkìtì ní dọ́pọ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n bá ké gbogbo wọn tí wọ́n sì jẹ́ bàbá fún bàbá tó bí wa wọ́n lè bí wọn wọ́n lè bí bàbá dáadáa àmọ́ wọ́n gbà fún wọn yẹnyẹn wọ́n gbà fún wọn ni wọ́n lè bí wọn àmọ́ wọ́n gbà fún wọn wọ́n máa tẹ̀lé wọn ni wọ́n máa gbogbo Ansarudeen ti lẹ́lẹ́tì bàbá lọ́dálẹ́ tí gbogbo Èkìtì ní òkè ẹ̀sìn bí wọ́n jọ mọ kí wà lájà àgbà yìí. yẹ bẹ́ẹ̀ ni tọ́jú wọn kí alájà àgbà. Ọlọ́run bá kẹwàá bó ní. tọ́jú wọn kọ́jú wọn lájà àgbà ẹlẹ́kùn sọ́ọ́ kọ́kọ́ lábẹ́kẹ́ ìdílé gbàtẹ́ ẹgbẹ́ ọdún mẹ́ta tí wọ́n lò. ṣé ìjàmbá wọn dọ̀gún mẹ́ta. Lábẹ́kúta Lábẹ́kúta ni. Lábẹ́kúta náà ni àwọn tí wọ́n kọ́ lọ́dún mẹ́ta àwọn tí wọ́n kọ́ lọ́dún mẹ́ta àwọn ṣebí àwọn tó kọ́ lọ́dún mẹ́ta àwọn ṣé ẹ bá bẹ̀rẹ̀ sí babaláji tí wọ́n ń ṣe ń bẹ lára wọn tí ẹ bá kọ́ lọ́dún mẹ́ta àwùjọ tí ẹ bá kọ́ lọ́dún mẹ́ta. àfa rẹ ni tí o rújú. ṣé kò it's not enough láti sọ pé àfa ni dídí. kò yẹ kí n sọ lọ́dún mẹ́ta kódà tún gbọ́ nígbà tí wọ́n kọ́ bàbá alágbòdì náà wọ́n àdára wọn náà. ilé ìbá ti láwọn àkọ́kọ́ ló fi jẹ́ pé àdàbíyà MTN ni wọ́n everywhere you go àdàbíyà lógo wa gan everywhere you go bó ló ṣe sọ tó ló ta àdàbíyà gan nígbà fún ìbándó màbá wa ní bẹ́ẹ̀ ṣe kún wa lọ́wọ́ bẹ́ẹ̀ làwọn àdàbíyà náà kún yín lọ́wọ́ kí ló dé tẹ̀ ń sọ pé mùkọ́rá náà gé ra màkúlà ni ìmọ̀ta kò lúnà hàdà. ọlọ́run kò sànù bàbá Ọbándọ́mà ọlọ́run ó jẹ wọn mọ̀ bẹ́ẹ̀ dáadáa bàbá Ọbándọ́mà tó máa ti kí nìkan tó lága òun tó máa ṣe ju òun sanwó kò sẹ́ni tó fi ìyàwó àtọmọ́lẹ̀ òun sanwó ìyàwó àtọmọ́ fún wọn ni gbogbo wọn fámìlì ni bàbá Ọbándọ́mà ń dáwọn gbogbo wọn fámìlì ni gbogbo wọn lọ Saudi bẹ́ẹ̀ wọ́n lọ Medina bẹ́ẹ̀ wọ́n lọ kìnnìkan bẹ́ẹ̀ professor yìí tó sọ nípa gbogbo àdúmọ̀ yẹn ó sọ ń bẹ̀ Professor Hamza àfisọ̀ Allah wọ́n yóò fún wájú wọ́n tẹ̀síwájú Professor Hamza. sọ ẹja dá dúró báyìí táìmù ti lọ ní tí mo ní 2 hours mo ti lọ báyìí ibi náà parí sí ìjẹun látàrọ. Allahu Akbar. ẹjẹ lómi ló tún gbé wọlé Ọlọ́run jẹ mọ abẹ defense ẹyin tẹ́lẹ̀ gẹ́gẹ́ ni defense. Ọlọ́run ni gbogbo àwọn kidnappers tọ́kẹ́ máa kidnap òun ilẹ̀ ń gbà àgbà wọ́n ti kidnap ẹgbà padà ní Ọlọ́run jẹ mọ abẹ dáadáa insha Allah. àmín ya Allah àmín ẹ ti jazakumullahu khairan Ọlọ́run bá dúpẹ́ fún yín náà bí tí a bá dé lénìí òun nìyẹn
ìtẹ́mi ó sì sọmọ lórí ẹ̀ ní eléyìí gbogbo ọ̀rọ̀ tí mo sọ pátápátá kò sí tèmi bẹ́ẹ̀ látòkè délé rẹ̀ ọ̀rọ̀ Sheikh Adama ni èyí tí mo lè sọ ọ̀rọ̀ àfáà tó ní aláàfáà kan nílọrin kìíní kankan ọ̀rọ̀ kọ́rọ̀ lọ̀rọ̀ náà ọ̀rọ̀ tó fẹ́ fi tẹ́ǹtì Sheikh Adama ni ó fi wọ́n lọ́dà tí ọ̀dà ni ó wá ń wá fọ́lọ́ tó káyọ̀ fọ́lọ́ rẹ̀ láti yamayama débi ọ̀dà àgbàlagbà wọ́n èdè tẹ́ǹtì káàkiri yẹn ó kì í tí ọ̀dà lẹ́ fi ń kì wọ́n so wáyé pé Alhaji Àgbà ni ẹ̀rú bá ń bà yín láti ìtàkọ̀ ẹ̀dá kan ká sọ tí Alhaji Àgbà ṣe fún Sheikh Adama tẹ́lifí mọ̀ pé ẹni yìí nífẹ̀ẹ́ yẹn wọ́n fẹ́ ṣe ìyàwó àwọn ọmọ wọn pé ẹlòmíì Sheikh Adama ni wọ́n pè kí lẹ́tọ́ fẹ́ kí wọ́n ṣe wọ́n fẹ́ kọ́ láti lọ ni wọ́n ránṣẹ́ sí wọn so òṣèlú bọ́ọ̀lù pọ́n bẹ́ẹ̀ kí lẹ́tọ́ fẹ́ kí wọ́n ṣe wọ́n fẹ́ dá kínnílẹ̀ ọmọ kí wọn àtọmọ bíbí inú wọn ni wọ́n jọ dálẹ̀ kí wọ́n jọ wá fún wọn wọ́n jọ dálẹ̀ ni wọ́n jọ dálẹ̀ ṣé ìwà àwọn olùdíkà tó tọ̀ fún ẹni tó kalẹ̀ ṣiṣẹ́ tó jòkó ti gan àbálẹ̀ lánàá rahimahullahu ta'ala so ẹjọ́ ẹja bẹ̀rù jọ tí ń kálukú wa àmọ́ bí ta lò ó dé so àwọn bí ó ti pọ̀ tó lọ́njọ́ pọ̀ dáadáa bí Alhaji Àgbà pẹ̀lú àlàáfíà tẹ̀mí gúngùn àtàlẹ́ sì kí Ọlọ́run sí náà rẹ̀ fún wa so lọ́njọ́ pọ̀ bẹ́ẹ̀ kójó dùn bẹ́ẹ̀ kójó gún bẹ́ẹ̀ so ó yàn àti wọlé lò tó náà yọkọ̀rà kú láyé náà ni so dẹ́ni tí mo tó fẹ́ fi ṣàlàyé fún wa kó ni pé ọdún tán bí Alhaji Àgbà ní tó fẹ́ sẹ́ni lẹ̀ Alhaji Àgbà wíwá tẹnu wọn gbogbo táwọn ìlú mi bá kọ sínú ìwé àǹsá ìsìlámù kan bí kan lẹ́jọ́ kó tán lọ́kọ̀ òkú kan kò pọ̀ ni so lẹ́nu Alhaji Àgbà wọn sọ fún mi mo fi ti ara mi gbọ́ báyìí nígbà bá ní mo ti lé ní ọmọ ọgọ́fà ọdún ní ẹ̀sùn 110 nígbà yẹn so wọ́n tún ló lé ń wù ú nígbà náà so tí wọ́n lọ àwọn ayá tó ṣe àtàwọn ìkan míì náà pàápàá jùlọ ìta gbọ́lẹ́nu àfáwà Sheikh wọ́n sì gbọ́ wọ́n jà àwọn Alhaji Àgbà títà náà àti tòní so pé n táwọn Alhaji Àgbà wílé n táwọn Alhaji Àgbà wílé n táwọn ọmọ Alhaji Àgbà wọn sọ fíìmù gẹ́gẹ́ láwọn tán jẹ́jẹ́ wọn gẹ́gẹ́ ọdún tán bí àbáni so 1894 so Ọlọ́run bá kẹ́ bàbá ó jẹ́ lẹ́kẹ́ àmọ̀ dà fún wọn gbogbo ògbìyànjú wọn lórí ẹ̀sìn so Ọlọ́run dákun kọ́ mọ́ dàlú wọn láyà ó fi bá mójúkú fún wọn ó fi sàmójúkú ẹ̀ṣẹ̀ wọn ó fi sàmójúkú àmọ̀ṣẹ̀ wọn àṣìṣe wọn kó má jẹ́ lé wọn bàjẹ́ àti gbogbo ilé àwọn afáyókù náà wala hawla wala quwwata illa billah àbáwá Ìmáàmù Àgbà ti lọ́rin tòní Ọlọ́run kó bá ṣàlékún àlàáfíà fún yín Ọlọ́run kó bá ṣàlékún dùnú fún yín sẹ́pọ̀ tẹ́ ṣe Ọlọ́run fún yín ṣe bẹ́ẹ̀ bá ti rẹnu wa gbogbo àwọn dandan tí wọ́n ń dá wa lálẹ́ yìí kí ó ní ìjìyà tí ó máa jẹ àwọn tí wọ́n máa ń ráwọn àgbàlagbà fín àwọn tí wọ́n máa ń dà kankan rú tí ó bá ti sí ó ti máa ṣe ilé ọ̀rẹ́ láti fọba lọ́rin ní ẹ̀mí balẹ̀ Ọlọ́run kó bá kẹ́ wọn ok 120 not 110 so mo ṣe fi sí ara mi gbọ́ láǹsà lónà tí gbogbo àwọn táwọn náà wà mẹ́jọ náà kì í ṣe pé àwọn gbogbo ayé gbogbo wà mẹ́jọ tí bàbá sọ so kí tẹ̀sí rẹ̀ gan wà àwọn máa sọ nonsense pé ẹnìkan kọ̀ọ̀kan ẹnìkan kọ̀ọ̀kan alámọ̀ tábà wò nǹkan mọ̀kọ́ so هذا وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته